ọ̀rọ̀ rẹ o mo ní ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o àwọn ọmọ wọ̀nyí ṣe bẹ́ẹ̀bẹ́ o ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o àwọn ọmọ wọ̀nyí ṣe bẹ́ẹ̀bẹ́ o ọ̀rọ̀ rẹ o. First day tí mo meet ẹ ni mo ti decide lọ́kàn mi pé ìwọ ni màá fẹ́. You know, I want you to be the mother of my children. Surely time to why alone fear came in because this is the right time tí mo need it. Last relationship mi wala bobo yin ti pọ̀jù kó mọ́ ní obìnrin. Ariola, ọkùnrin tí ò bá mọ yẹ loser lè nà. I mean, you're a beautiful woman and every man should always dream about you. Ariola. Yes. Will you marry me? Ṣé tó ti ṣe prank inú ṣọ́ọ̀bù ni? It's a prank! Camera! Who is he? I don't know. What's happening? Aloma, ẹni tó bá mọ òyìnbó rà lèèyàn máa ń ta. Ṣé àbàrísà ó ti kú? Orí ọ̀la. Kọ́kọ́ ni mo ṣe ọmọ máa ń lò. Ìfilẹ̀. Gbé mi sílẹ̀. Mo lọ fún ọ̀nà. Ìyàwó lè torí Ọlọ́run. Ẹ ló ń sún wọ́ yìí ló ń dé ló ń ṣí ọ̀ràn. Ayé mi ti bàjẹ́ tí mo ti ṣìfẹ́ báyọ̀ lọ. Ń wá bí iṣẹ́ mo ti wọnú ilé yìí, ó ti ń sún ó ti ń ṣí ọ̀ràn. Ayé mi ti bàjẹ́. Ọmọ mo ti ṣìfẹ́ báyọ̀ lọ. Mi ì tí wọnú ilé yìí. Mo wà níbi tí mo ti wá àtijọ́ àti mu fún yín. Ìwọ ti ń sún ó ti ń ṣí ọ̀ràn. Pẹ̀lẹ́. Ó jẹ́ kí n jẹ́ kó máa gbé ẹ lọ ni bí a kò máa gbàgbé lọ kó kú òun ayé mi oúnjẹ mi dà. Ohun lèyí tó ń sùn tán jí ẹgbẹ́ lójú ohun yìí ọ̀pá kó tó dé láti ibi iṣẹ́ ọwọ́ àwọn kọ́kọ́ sùn láì tí fún oúnjẹ sí tébù tèmi mo dérú ní ìgbà yẹn kò sí kò tí máa jẹ látàárọ̀ tí mo ti jáde sórí ìbùkún ni ẹ ni ṣé wọn ọ̀tẹ̀ tọ́ ẹ rárá ni ṣé òun èèyàn tọ́ ẹ ni ṣé báyìí bí ẹ lọ́dún ẹ̀ sínú títì ni ó ní èèyàn ara ni wọn ò tọ́ báyìí gbélé ọkọ rẹ ni ó mọ̀ pé ó máa dáná fọ́kọ ẹ tó bá wọlé lálẹ́ kò yẹ kí n jí ẹ rárá ó yẹ kí n jẹ́ kó máa jí ẹ gbé lọ báyìí ń gbé ẹ lọ tó nìkan gbé lẹ̀ ó yẹ kó máa gbé ẹ lọ́kùn tẹ bá gbábẹ́ lọ́kùn tẹ fóònù ayé mi mo ti ṣìfẹ́ Ọlọ́run kí ni máa jẹ. ìgbà tí mo dé ó ti rẹ̀ mí kò sùn ní. orí ẹ̀ wọ̀ lókè ní kò sùn ló ṣe nǹkan tí máa jẹ tí bá dé tẹ́mi dẹ̀ lọ jagun fún yín. Màá bẹ ọ́ dà oúnjẹ. Wàá ṣe kí ni? Màá bẹ ọ́ dà oúnjẹ. Wàá bá mi ọ́dà Ariola. Màá bẹ ọ́dà àyà. Wàláì máa ọ́dà àyà fún ẹ. Màá lù ẹ́ máa tún ọ́dà àyà fún ẹ. Ariola dìde. Dìde. Ó ti ń pẹ́ o. Kò fẹ́ dá ọdún yá. Dìde. Ló máa ṣe kó kéré ni. Ó nà mí lójú oorun tó nà mí lójú ayé ṣó fẹ́ lù mí. Ta ló lù ẹ́ lójú oorun? Níbo lè máa jẹ́ nípa ayé lójú oorun? Mo ṣe fẹ́ lù ẹ́ ní dídí à. Ariola dìde. Ṣọ́ọ̀kì ayẹ̀fẹ́ máa kó máa tó jáde kó ṣì ní ṣùtọ̀. Aloma ṣó ti ń jáde ni. Mo jáde máa padà sínú lẹ́sìn máa lọ fọ àwọn aṣọ tó kó sílẹ̀ bá fọ tán máa wọ kíṣìn máa fọ gbogbo abọ́ tá fi jẹun bá fọ yẹn tán máa kéwédú ẹ̀fọ́ máa gélá tó fẹ́ fi sebẹ̀ tí bá ṣe tán máa ṣẹ̀ wá jáde ọ̀dẹ́ aláìní làákàyè mo jáde báyìí nulẹ̀ láì ṣe pé mo ò níbi iṣẹ́ mo ò níṣẹ́ ńlẹ̀ mo sọ fún mi pé mo ń jáde mi ì ní lọ́bi iṣẹ́ láti lọ wá nǹkan tí fámìlì mi máa jẹ àbí. Ìjọba tó ti ké tán ìgbà tó ń lọ sí ṣó ní fowó jẹ́lẹ̀. Sorry má bínú ó lánú ẹbí oúnjẹ lọ́rùn ó dáa pé àwọn kankan ò yí ẹnu lé ṣọ́ọ̀bù tó ti ń ṣiṣẹ́ yẹn ta ló gbà fún ẹ. Ìwọ ló gbà bìkọ́ sọ́mọ̀ polówó lọkọ mi so gbà yẹn wá ń kọ́. Owó tó ń pa ń bẹ̀ ta ló kó fún. Èmi mò ń nu àwọn ọ̀rẹ́ mi dẹ̀rí lára gbọ́kọ̀ mi tọ́jú mi òkè. Ok bí à ń kọ́ tí wàá yẹ jẹ́ kí mi la yẹ sórí ṣọ́ọ̀bù tí mo gbà fún ẹ yẹn mo gbà fún ẹ pé kí ọrùn mi lè fúyẹ́ kí wàhálà lè ti kú lọ́rùn mo ṣe gba ṣọ́ọ̀bù fún ẹ wàá lè máa fowó tó bá ń rí bẹ́ẹ̀ a máa fi maintain ẹ mo ò ní kó wá pa mí ó ti gbọ́
mi ò béèrè owó oúnjẹ mo ń béèrè owó ọbẹ̀ tó máa tá máa sè sínú ilé. owó ọbẹ̀ Monday. As a responsible man ṣé kò yẹ kí wọ́n drop owó ni àbí tó bá sọ pé kí n jẹ gbogbo kí n fi gbogbo owó tó wà ní ṣọ́ọ̀bù kí n fi dáná tán kí ló máa kún bẹ́ẹ̀. ok o lè lówó ṣọ́ọ̀bù rẹ. mi ò lè lò torí mo lọ́kọ. bẹ́tà bí akíkútì kíkú mọ̀ pé alábọ̀dọ̀ ni ẹbí ìyàwó sójà. abiru alágbàkọ̀wò rè tó bá tì í sí ìjọ àwọn Glitterstouch fan base tó bá fẹ́ ṣe make up bó ni kò ti ṣe make up kò ṣe make up lè yálà yẹ àbí bó ni kò ti ṣe make up. kọ́ máa bọ̀ wá ṣe é nulẹ̀. orí ọkọ mi ti yí o àbálàgbà irú ẹlẹ́gbàá kò fòwò wà lélẹ̀ ha ẹjọ́ tí mo bá ná gbogbo owó ṣọ́ọ̀bù kí ni ṣé màá wá ti ṣọ́ọ̀bù àbó lórí burúkú ó lè lọ sẹ́ni ìwé àlọ́ máa múlò fún lórí burúkú ni ẹ láàárọ̀ yìí. irú kílẹ̀ yìí gbòòsgbà kọlọmọjẹ para yín. lásìkò tó ń wà yìí mo kàn ra gbé sórí social media any platform lórí social media ayé bá dẹ̀ ti tẹ́wọ́ gbà. sọ́gbó ti lọ. mi ò mọ reason ibi tí social media lágbára dé ẹ wo bàbá yẹn bàbá àgbàlagbà tó ti kọ́ ló jẹ́ pé ọ̀bùn náà. ìgbọ̀ngbọ̀n ń gbọ̀. ayé dẹ̀ tẹ́wọ́ gbà. ó dẹ̀ jẹ́ lọ. bàbá yẹn dẹ̀ jẹ́ lọ. mílímílí ni bàbá yẹn ń gbà lọ́wọ́ ìyẹn lọ pèpè tọ́lọ́wọ́ bá ti ṣe kí n tó bá ti gèjà ẹ̀dá. mílímílí ni bàbá yẹn ń gbà. ọmọ pẹ́. tẹ́wọ́ gbà ni o ayé bá ti tẹ́wọ́ gbà. sọ́gbó ti lọ. ọ̀nà ó pọ̀. ilẹ̀. àdó fine. gàbánà yẹn àbọ̀dì máa wé sàbí. àwọn tó ń fa sẹ́mu mi. àdó fine. àwọn ọmọ ẹlẹ́ ò dúró. eléyìí ni yànmùyánmú tó ń jẹ màálù. ọ̀kadà tó máa ń wọ́ tírélà. olúwa mi. ọ̀gá mẹ́yọ lókè. eléyìí ojú ẹ̀. aláyé má bínú. aláyé má bínú we are sorry. ìyá sọ ìwọ ló ń sọ́ọ̀sìn ìyá sọ ìwọ ló ń sọ́ọ̀sìn nǹkan tó máa ṣe tẹ́ ẹ máa bẹ̀bẹ̀ kí ló dé ń ṣe ẹni ẹ̀yìn máa jẹ́ ẹ̀wọ̀ fún wa ìṣẹ̀ bábùlà gbà ní gbogbo yẹn ìró náà láwọn kùtùkùtù ẹ̀dẹ̀ bọ́ síbà yẹn mutí ẹ sọmọ ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ni àti wọn mutí náà wàá mutí kẹjẹ ẹ bá ti fẹ́ ṣe fàájì yẹn ṣe fàájì oníkàkùn ló ń ṣe àìkìlẹ̀ ẹ̀ ń rówó yẹn lè ṣe nǹkan tó wù lórí owó yìí gbọ̀n gbàtà ẹ̀ bẹ́ẹ̀ mutí ìta àgbà bẹ́ẹ̀ lẹ́kẹ̀ẹ́ ti mutí ni àti wọn mutí àwọn tó sórí mọ́tò tó wà ń bẹ láìjọ tí mo rí ta tí mo ń bẹ lọ́hùn fún ẹ̀ ẹ̀ sọ̀rọ̀ láti kọjá ìjókòó bẹ́ẹ̀ náà sọ́tà ajé ni ẹni sọ́tà ajé ni ẹni adéjọ́ ẹ̀rọ ọdún ọdún ìjókòó sórí ẹ̀ náà láìjọ tí mo ti ti mọ́tò kókó mi ẹ̀dí wọ́n jókòó lẹ́dún jókòó lórí owó ìgbà náà bẹ́ẹ̀ rí ta. aláìlè máa lọ. ó máa lọ sá máa ti lọ ni láìjọ tó ti wà nígbà ìṣó lọ ni. sọ́ọ̀lì àgbàlagbà olúwa mẹ́rọ respect. ká máa ṣe nǹkan báyìí ẹ máa ṣe nǹkan báyìí kò ní jẹ́ ó jáde gbogbo gbà kó máa gbọ́n ìwà kó máa gbọ́n ìwà. àánú ọ̀dọ́ ni ọ̀bùn náà náà tó. gbọ̀ngbọ̀ngbọ̀n ń gbọ̀. gbọ̀ngbọ̀ngbọ̀n ń gbọ̀. ẹ wá mo lè máa ń sọ fún yín mo máa ń sọ fún yín ẹ kì í gbọ́ ẹ̀yin lẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ rẹ̀ yí mi lára ń sìn mo máa ń sọ ẹ máa kóòrè sí ibẹ̀ mi o àwọn tọrọ lọ́wọ́ gbàdébẹ́ bẹ̀rẹ̀ bá táǹtì àmúlíkẹ́ stop ṣe bẹ́ẹ̀ ẹ ká bọ́ọ̀sì bẹ́ẹ̀ kọ́ ká ṣe kí ni ká gbádùn alẹ́gbẹ́ kan ní ká bọ́ọ̀sì yọjú ní sí. virgin kí ló máa ń ṣe ẹ̀ tọ́wọ́ bá ti di kọ̀ṣọ̀kọ́ náà ló máa ń yí mọ́yàn lórí. ọ̀dẹ̀ máa ta fíìmù lẹ́yìn tó mọ pátánì ẹ̀ tẹ́lẹ̀. ẹ̀nà àwọn gbé wá yìí mọ pátánì. èmi ìmọ̀ pátánì ẹ̀ orí pé kí wọ́n pa ẹ ló dàbí. mọ́tò yìí ti pẹ́ ju bí yìí o. òkè ojú ti ẹṣẹ̀ là ni ẹ wá ẹ ká mọ̀ nǹkan tá à ń ṣe o wá ayé ká mọ̀ nǹkan tá à ń ti yé yín igbó máa tẹ̀ bóyá máa ń dún lórí tó bá tún ṣe yẹn next time bùrá yìí yóò lè làgò máa tẹ̀ mẹ́nibọ̀dì yín lórí èmi síbẹ̀ o. kò dá lórí o igbó máa tẹ̀ ò dá lórí o. Mami, ìṣẹ̀lẹ̀ kí gbogbo ẹkún tẹ̀ ń sun yìí kí ni gbogbo ilé yìí sìn. mo làbà kẹ́. ṣé gbogbo ohun tó ń ṣe fún mi ṣó dá lójú ara ẹ̀? ó mọ̀ pé bí ìgbà tó nílé bá kọ́lé tán àbí tó ralé pa tán tó wá bọ́ sẹ́ńkùlé tó lóun ń sùn ni ìyá ni tí ò bá jẹ́ yẹn irú ọmọbìnrin bíi tirú ẹ̀ báyìí ó yẹ kán bá ẹ ń lé tó bá bá ẹ ń lé tó wá tún lùlù wọn á jó sí wọn á ṣe gbogbo owó orí ẹ àwọn abọ́ ẹlẹ́ta kọ̀ọ̀kan wọn á kó wá wọn á fi tọrọ ẹ ṣùgbọ́n tóbìnrin bá fúnra rẹ̀ gbéra ẹ lọ tó sọ̀rọ̀ ẹ̀ dìyàwó sàárà kò sápọ̀nlé ń bẹ̀
mo làbákẹ́. bó ti bá wà ń bíbá pẹ̀lú yín kí ni mo fẹ́ máa ṣe ṣé mi ní ṣiṣẹ́ ni mi ṣáà kì í ṣọmọdé at least mo rántí nínú story tẹ́ sọ fún mi ẹni ẹ̀ tó èjì mi kẹ́ tó marry and moreover kún ṣe pé mo ti marry ó máa wá ṣe gbogbo proper things tẹ́ fẹ́ kó ṣe ní ìkú lọ́bọ́kùnrin tó bá yá ẹ̀ máa mọ ibi tí mò ń gbé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí kò ń ṣe ti kú kò ń ṣe tààrùn mi ní wá wùn yín mu because èmi náà ní life mi láti live ìgbà díẹ̀ ló kù mo dẹ̀ mọ nǹkan tó ṣe yín ẹ ti miss mi ni tẹ́ bá dẹ̀ fẹ́ kí n ṣe máa wá bí mi ì fẹ́ kẹ́ máa ké ọ kẹ́ máa banújẹ́. orí sọ pé mi ò tọ́jú orí ẹ̀ tán fi fẹ́ mi wọ́n bá mi lé wọ́n kanlẹ̀kùn mi àwọn òbí mi fàṣọ funfun gbaṣẹ́ mi lọ́wọ́ wọn ni wọ́n wá kó abọ́ ẹlẹ́tà wọ́n kẹ́rù wọ́n lu gángan wọ́n lùlù ní tán kó ṣù wá kó gbogbo ẹ̀ wá tó fi wá tọrọ mi kí n tó bí bàbá ẹ̀ kò jọ mí lójú ipasẹ̀ olórí burúkú ló fẹ́ tọ̀ ọlọ́run òde nìjó rí bẹ́ẹ̀ má ṣe rẹ̀ níyàwó sára. mi kì í ṣe ìyàwó sára Gen Z generation ni mi báwo ló ṣe máa bọ́ ọmọ 25 years old nílé. kí ló ń jẹ́ mẹ́ńsì. ni mo bí ṣe lè ṣàlàyé o. o tún níwọ̀n jẹnẹrétọ̀. mo ti gbọ́ ẹ ṣáà máa bínú ẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín ẹ má wọrí màá wá ṣe gbogbo necessary things tó máa tó yẹ kó ṣe ẹ fún mi time díẹ̀. lẹ́yìn ìgbà tó bá ti bímọ tó 6. mi ì tí ì bí kankan. ọwọ́ ẹ̀rọ ni ká lọ́wọ́ ẹ̀rọ ni wàá ti máa pamọ́ pẹ́ẹ́pẹ́ síbẹ̀. ètò bẹ́ẹ̀ mi fẹ́ dójú tì yín ni mi ṣe tí ì bímọ torí mo fẹ́ kóun náà wá tọrọ mi níṣu lọ́kà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́. lẹ́yìn ìgbà tó ti lo ẹgbó bí aṣọ tó yà. kò lómi gbó òun ló ṣà ń tọ́jú mi ló ń ṣe gbogbo kinní yìí fún mi níbo mo ti fẹ́ rẹ́ ń lò mí ẹ ní sùúrù ìgbà díẹ̀ ló kù máa ní kẹ́ wá sọ́dọ̀ wa kẹ́ wá lò bíi some weeks pẹ̀lú wa. ní ilé wa bẹ́ẹ̀. kí ni reason. kò tọrọ ẹni ṣùlọ́kà mi ò gbòbí mi gbórógbó. ó dáa máa wá bí a máa wá lọ 2 weeks pẹ̀lú yín. ẹ má wá o bóyá tó bá wá pẹ̀lú àwọn òbí ẹ̀ kì í ṣe pé n tó ti lo ẹ pa kó a fi ẹ ránṣẹ́. kò tí ì lò mí pa anytime soon ẹ kàn fún mi nígbà díẹ̀ ó máa ṣe gbogbo necessary things tó yẹ kó ṣe. wà lákàtà mi ń bí kó wá tọrọ ẹ. mo ti gbọ́. ilẹ̀ yàrá yà woman leader a woman nobody can bullshit ọlọ́wọ́n ń débẹ̀ wọn lè gbé gẹ̀ẹ́sì màámi ẹ jẹ́ kó yé wọn pé kọ́ dá tiwọn mọ̀ kọ́ má mọ omi olómi ò ṣe é mu sí aláwọ̀ àlàyé ọlọ́run màámi ilẹ̀ ò fọ́ fún ẹsẹ̀ màámi mo gbé ẹ sórí ẹ yàrá yà. láka ó ṣùgbọ́n ń bí báyìí. ṣùgbọ́n ń bí màámi aláyé tí ní sì bá ti gbóúnjẹ kú bíbáyìí mo bọ́ lọ fi bíbáyìí lẹ̀ màámi ẹ wò ṣákí aláyé ti fẹ́ o. tó bá jẹ́ pé o máa dúró síbi kú nìyẹn because kò sóúnjẹ tó láyé máa jẹ jọ láàárọ̀ yìí tí mo sọ pé ká láyé fún mi ní owó káfí sí ọbẹ̀ ṣó dá mi lóhùn. bọ́ màámi mi ò mọ̀ sí pẹ̀lú yín bẹ́ẹ̀ náà. ó ní ìdàtí sí bí àwọn olórí burúkú tó máa ń gbóúnjẹ wá sọ́fíìsì tí gbẹ̀yìn máa ń gbawó lọ́wọ́ wọn yẹn lè máa lọ bá tó máa. iye o màámi ayẹkẹ mo pa wo tí yín lèmi ṣe èmi ò ṣàwọ ẹgbẹ́ mi wà pẹ̀lú yín màámi irọ́ èmi ò mọ̀ ń pa ẹ o. wà pẹ̀lú yín màámi. onídàá fún gbogbo yín àti wà tọkọ wèrè tó fẹ́ mi sílé tó bá yẹ wá kórí burúkú kó nu ọ́fíìsì mi. owó kan tó ṣe mí ò ṣe dọ́là rẹ̀ ti fẹ́ gbẹ̀mí mi ní àníṣàgbàkù. orí burúkú gan-an. àwọn èèyàn lẹ́sìn dúró dáadáa tó fẹ́ jẹun. ọ̀gbẹ́ni Táyọ̀ jẹ́. bá ń gbowó mi o gbawó mi wá mi ìfọ́sí o. ọmọdé tí ò bá ti mẹ̀wẹ̀lẹ́wẹ̀ tí yóò dẹ̀ mọ̀wé lówè. a máa ń jáwé méjèèjì lérú wọn lọ́wọ́ ni ó yá Táyọ̀. a sì fi hàn wọ́n. lémi ìbọn. lórí ayò táǹtà yìí ìdí aṣọ mi bí ilé. ẹ Táyọ̀ kẹfìrí gbé ilẹ̀ ẹ Táyọ̀ yìí. torí gbogbo nǹkan ni mo gbà o lórí ayò táǹtà ìṣọ́ nǹkan orí ọ̀rọ̀ owó ni èmi ò dẹ̀ fowó mi ṣeré ẹjọ́ ẹ má dá sí o ẹ má dá sí ẹ má tẹ o má dá gbogbo ẹ̀rú o. ọ̀gbẹ́ni oníkan Táyọ̀. kí sóde dandan kó dá sí ni. Bisco Táyọ̀. Bisco ìwọ náà Táyọ̀ n mọ̀ pàdé ìgbín ó sàmọ̀pọ̀ owó lélẹ̀ Táyọ̀. ẹ fi ilẹ̀ ọmọ mi ni ó ti ń ka lára ó rò bóyá bí tọ̀sẹ̀ tó kọjá ni. ìwọ náà fèsì nǹkan tó ń ta. kò yé mi ẹjọ́ kan pọ̀ ó dà pé ẹ gbádùn papọ̀. ẹ wo èmi ò ní kẹ́ má tayò mi ò dẹ̀ ní kẹ́ má ta tẹ́tẹ́ bó ṣe bí owó tèmi èmi á gbà
because ẹ ní owó láti tayò ó sì ẹ lówó láti fún mi torí gbèsè tẹ́ jẹ ẹ fún mi lówó mi. dákẹ́ ẹni tó bá jẹ́ lówó ni kò kọjú sí mo jẹ́ lówó ni ara mi kọ̀rọ̀ wọ̀ sí o jọ. ó ń béèrè ta ló jẹ mí lówó ṣé Bisco ò jẹ mí lówó ìwọ tó ṣe fìlà gangan ṣé ò jẹ mí lówó ìwọ tó tún wá ń sọ̀rọ̀ alẹ́ àná kan ló fún mi lówó mi ṣé o mọ bí mo ṣe lé ẹ for how many months kó tó jàjà sọ lánàá so ẹ jọ ẹ bá ń kówó mi. àwa tá a jẹ gbèsè náà la máa sọ. ìgbà wo lẹ máa sọ ẹ sọ ilé mi ò fẹ́ gbọ́ mi ẹ fún mi lówó mi. ẹ gbogbo nǹkan lèmi gbà mí gbà rádaràda o gbogbo tẹ bá ti fẹ́ sọ̀rọ̀ Bosco máa ń yá sẹ́nu gbogbo yín wọ́n ń jẹ gbèsè mú jẹ gbèsè ni. ó yá san tó o bá fẹ́ jẹ́ kó máa. jọ sí Nàìjíríà ò jẹ gbèsè. Nàìjíríà jẹ gbèsè kò kàn mí bọ́ ibi ẹ máa sanwó tèmi. tọ́ bá bí ẹ rí lé mi mú ṣùgbọ́n èdè náà tẹ̀sán ti sanwó ni. Ìyálájé o ti sọ̀rọ̀ jù o orí tí mò ń flash owó báyìí o ti mọ̀ pé gbogbo nǹkan tí gbogbo wa bá mu ó yẹ kó o mọ̀ pé onílé ni mí máa sanwó gbogbo ẹ̀ fún ẹ. ẹ ṣọ fọkàn balẹ̀. inú mi dúró. onílé tọ́ bá bí ẹ rí owó mi tàfàlà bílẹ̀ kí n jẹ kówó mi má pè é. irọ́ ni o. orun ẹ lójú. irọ́ ni o. ó dà pé arákùnrin yóò ṣe lérè o. irọ́ ni o. mo sọ mo ní màá jáwé dókò jẹ́ fún ẹ lẹ́yìn. kọ́kọ́ ilé kọ́kọ́ lọ báyìí ná. ọkọ mi mú bí ọ̀rẹ́ díje. olórí burúkú fẹ́ yà ó fẹ́ náà lọ gbọ́. olórí burúkú. mo ti sọ fún ẹ àlàyé ní sùúrù bọ́ kọ́ àlàyé ní sùúrù sẹ́yìn. mo ti sọ fún ẹ pé mi ni máa pa èmi ni máa pa ẹ. ìdí tí mo ṣe owó jẹ. kí ló ṣẹlẹ̀ olórí burúkú lọ́mọdé fẹ́ pa mí kó tó pa mí máa pa kí ni ó dé ọ̀fẹ́ àwọn ọmọ fẹ́ ni ṣé olórí burúkú ni ẹni ṣàmìlẹ̀ pọ̀ ní ẹni ọ̀fẹ́ túbú ẹ̀fọ́ ni. kí ló ṣẹlẹ̀ sáà ló mà bàbá Bàdìgà sẹ́yìn nìkan ni wọ́n láyé ṣe wá pọ̀ ní kọ́ńpáǹdì yìí báyìí. olórí burúkú lọ́mọdé yìí tó fẹ́ pa mí ni gbàkó tó pa mí máa pa ẹ máa di ṣọ́ọ̀bù tí mo gbà fún ọmọdé. ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o mo ní ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o àwọn ọmọ wọ̀nyí ṣe bẹ́ẹ̀bẹ́ o ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o àwọn ọmọ wọ̀nyí ṣe bẹ́ẹ̀bẹ́ o. iṣẹ́ wo ló wọ́n sáǹdé sí mi. àlùmọ́ ó ṣàrí pé mo ń ṣiṣẹ́ lọ́wọ́. Ayọ̀lá iṣẹ́ wo ló wọ́n sáǹdé sí mi yẹn. ó ṣàrí pé kọ́sítọ́mà wa ń bíbá ṣé dandan ni ká gbèsè lé data ni àlùmọ́ máa lọ mi ìfẹ́ wàhálà ó ṣàrọ̀ o. kò tó fẹ́ da fún wa àti kọ́sítọ́mà olóòbí tó wà níbí báyìí mo ní iṣẹ́ wo ló wọ́n sáǹdé sí mi yẹn. Mr. Magbakin ṣé wàá òkè ta ṣé lárí mọ́ pop kẹ́ tó débi ni ṣé ẹ mọ bọ́rin bá kọ́sítọ́mà sọ̀rọ̀ ni. sọ́ọ̀sà ṣé ẹ mọ bí mo jẹ́ ìgbà ìṣá. báwo ni ìyá yín ṣe jẹ́ ń bì. èmi lọ kọ́ ẹni tó ní ìbà yìí. ẹ mú kẹsẹ̀ lé lórí ṣé mú kẹsẹ̀ lé ń dì ní. ẹ mọ bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ ẹ fún ọpọlọ sọ̀rọ̀ ó yé yín kẹ má ṣì sọ. ok èmi náà ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò sí wàhálà ẹ ṣáà dúpẹ́ lọ́wọ́ kan lọ́bí ẹ̀jẹ̀ ò bá ti bò yìí. kẹ á máa sọ̀rọ̀ sí. àlùmọ́ ò jẹ́ máa nọ́ọ̀nà ìwọ lórí burúkú wọ́n gbèrè iṣẹ́ àkọ́wọ́ ṣé dandan ni kò fi mí ṣẹ̀ sí ni pẹ̀lẹ́ o landlord. ẹ wu àbí ẹ tó ní ẹ tó mẹ́ta. inú kọ́sítọ́mà bóyá máa ń ṣe nìyẹn sílẹ̀ o ẹ fọkọ mi lẹ o baby ẹ máa ríra lálẹ́ oṣù ọkọ mi I love you so much baby. kí lẹ̀ wá ẹ sọ nǹkan nù. àyè má dà bẹ́ẹ̀ tí. nǹkan tẹ̀ ṣe lẹ́kọ̀ọ́ mi láìpẹ́. dóòdù mọ́ mi inú rẹ̀ ṣe bá mi bójú ẹ̀jẹ̀ bọ́ ọkọ mi ni mi ò dẹ̀ fi bẹ́ẹ̀ níbodè ṣeré òun ló gba bí fún mi náà bó lẹ́fẹ́ tó bá lé mi síta níbo ni kì í ti bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ń pa sọ̀rọ̀ ẹ rọra nà ìwọ lórí burúkú. owó ló ṣe kí. ayé yín fẹ́ bàjẹ́ lẹ́ ń ṣe. ayé yín fẹ́ rún ni irú rọ́bìṣì ọ̀rọ̀ olè máa mi sọ ṣe gbádùn ṣá. torí ibo mi sọ lórí burúkú ni mi nílò polítàfí bá fọ́ kí ni mo yín lórí ẹ kọ́ ní burúkú lọ lórí burúkú láti. ìkéde lẹ́yìn méjèèjì kí ni ìyàtọ̀ ẹ̀yìn wèrè àti wèrè. sista kíndéyìn náà gbọ́kùnrin lọ sí ṣọ́ọ̀bù yín. ewu ṣeré nìyẹn wọ́n ṣe pedicure ni ṣètì tí wọ́n bá ṣe pedicure a máa bọ́ ọmọ gbèsè ṣèṣe wọn dẹ̀ máa bá wọn fẹsẹ̀ wọn wú lọ́kọ̀ mi rí ló fárí bá dídè ṣe rí báyìí mú ní kíbọ̀dá yẹn máa lọ ni mò ń tẹ̀lé bọ́ọ̀lì ó ti lu tẹ́lẹ̀ dá. lọ́ọ̀ṣẹ̀ máa gbẹ́sẹ̀ sí ẹnu ẹsẹ̀ lórí ẹsẹ̀ tó mi náwó lẹ́nu ó wá gbẹ́sẹ̀ lé ó wá fọwọ́ pa ẹ́ lẹ́sẹ̀ ó ń ya bíléèdì
ẹ̀gbọ́n irọ́ bọ́ọ̀ ń ṣe pedicure fóbìnrin náà ṣe pedicure fọkùnrin náà wọ́n ní kọ́sítọ́mà wọn ni. ọ̀sán ọ̀dẹ ni wọn ò ní làákàyè ọmọ ẹ̀kẹ́ dẹ̀ yìí yẹn ṣé o mọ̀ kí sáìtì máa fi wọlé nìyẹn ṣé o lọ́dọ̀ kó ṣe ẹsẹ̀ fọkùnrin ni kò lè máa ṣe fún obìnrin nìkan ni pàdé bẹ́ẹ̀ ṣíṣe fún ìfọ̀ oúnjẹ ṣé kò ń gbọ́kọ̀ dọ́dọ́dọ́dọ́ má bọ̀ fọkùnrin o má jẹ ṣèjẹ fún ọkọ̀ fún rẹ̀ ṣíṣọ́ táyà ṣèjẹ fún ọkọ̀. ẹ jẹ́ bá ṣe fídíò kì í sẹ́yìn ẹ̀ sísá blọ́ọ̀gì. ìwà àti sábà fẹ́ wá sọ. ọyẹ mo ṣeré ní bá sọ fún kìsìtò bàdí kan. kí máa ní sùúrù sọ yìí kí ni. láti máa nà ìyàwó báyìí. ọkùnrin tó bá nà ìyàwó ẹ̀ ánímà ni. ló fa ọ̀rọ̀ yẹn. ẹ ní sùúrù. òun fi dáhùn pẹ̀lú ánímà nìyẹn. aláìsàn ọmọ orí ni kò yẹ kẹ́ máa ná obìnrin náà. nǹkan tí mò ń try láti sọ ni pé ọkùnrin tó bá ti fi lè ṣíwọ́ sókè báyìí tó bá ti fi lè ná obìnrin ánímà ni. ṣó ya wèrè náà kọ́ tèmi lánìmà ṣé lórí burúkú ni ẹni tó bá tẹ̀ wá níyàwó lé àwọn mọ́mí àti dáadé ò fẹ́ra wọn ní ṣùlọ́kà lé ọmọ bílọ̀fù ṣe máa ń ṣe yàn ṣé ọ̀rẹ́ bá yẹn máa ń ṣe nìyẹn lè wá kò dẹ̀ ní dáa fún ẹ. àǹtí no vex. gbogbo no vex kò ní dáa fún ẹ. ọkọ mi wo dẹ̀ ló fa ó bá ti bí mi kí yẹn ti. mi ìfẹ́ nìyẹn. nǹkan tó ń kọ́ mi sí ẹ́ nítorí pé mo nífẹ̀ẹ́ nǹkan tó kọ́ mi ṣe é lè fẹ́ mi ládìmá. olórí burúkú ọmọ ni ọmọ tí ò dúró bẹ́ẹ̀ kan lé àwọn tó ní olójú jóná. olórí burúkú mi ìmọ̀kan tó kọ́ ẹ̀ náà ọ̀tọ̀kọ̀ tìyàwó. ẹ̀gbọ́n ẹ mọ̀ kan àkéwà àbí ṣé kí mu wá kẹfì sáwọn wẹ́lẹ́wẹ́lẹ́. ọkọ mi yà lọ ṣe fún mi lórí gbogbo. o fi mí lẹ̀. ó lọ́sí o mo lọ sí. kọ́lọ́ yẹn ti sọ yìí dé. kò ní dá fún ẹ. ó lọ sí ó fẹ́ fọkọ mi tẹ́yìn ọkọ mi ẹ̀ lọ́bì. wo nǹkan tí yẹn ṣe kó máa jìyà. olórí burúkú ọmọ ẹ̀kẹ́ olóògbé wo ò ní jẹ́. olórí burúkú ni àwọn ọmọ àmọ́ ó lọ sí ọmọdé ọlọ́run bí ọkọ mi. kò lè yé wọn o kò lè yé wọn kò lè yé wọn ẹ má ṣe dá sí o yé wọn yóò yé wọn. ó yá báwọn báwọn. ọ̀rẹ́ mi. Bisco. èmi nìyẹn. Bisco. ọkùnrin ló ń ké sí. àbí sóyè ọmọ ọba. èmi rè o. àkó ojúmọ́. ọkùnrin ló ń ké sí. sórí mo ní pé kì í ṣe ní ojúmọ́ rẹ ni. torí tójúmọ́ bá ti mọ́ báyìí ọ̀yẹ́ àlà kedere ìlà wá hàn gbangba. lóòótọ́ ni torí ẹ̀ ló ṣe sọ pé ká fi kùtùkùtù ṣe àbí. bẹ́ẹ̀ni torí òwúrọ̀ lọ́jọ́. ó ti yẹ jàbí ẹ bó ṣe jẹ nìyẹn o rántí ibi tá a fọ̀rọ̀ sí àmì. mo rántí. báwo wà ní ká ṣe ká mórí lébi. ẹ bá gbẹ́sẹ̀ kan bẹ̀ ẹ́. ṣé kí n gbọ́rọ̀ ni ó ti ní kẹfẹ́ ọkọ mi sílẹ̀ kí lè ṣe lè wa. àbí nǹkan mi wà ń bẹ̀ fún yín ni. Bísọ́lá torí kò yé mi kí ló ṣe. Bísọ́lá kí ni gbogbo kàtìkàtì ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ló ń sọ lẹ́nu o débi o bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ṣàkàṣàkàṣàkàṣà ṣé mo já ròbó ni. kò yé mi o. àbí mo jọ́mọ tó ń gbé sọ́rùn lọ sódò o wá débi o wá ń jẹ̀jẹ̀ mi láàárọ̀ kùtùkùtù lójú ọ̀rẹ́ mi Bisco. kò mọ̀ pé gbajúmọ̀ ni mí ni. kò mọ̀ odidi Bisco àbí tó yọ ọmọ ọba. lásán lè rò pọ́n pè mí Bisco ni. àbí ojú Bisco ń gbà ọdún rí. ẹ̀wọ̀n wọn àdàgbàdà rògbò ẹsẹ̀ dúró ná tó bá jẹ́ pé ẹ̀yin amọ̀fẹ́ ẹsẹ̀ níyàwó ńlẹ̀ náà torí tẹ bá ní kọ́pọ̀lọ́ yín dẹ̀ pé láàárọ̀ kùtùkùtù kẹwàá mú odidi géńdé ọkùnrin kúrò ńlẹ̀ ẹ wá lọ máa ta tẹ́tẹ́ ẹ máa ṣe oríṣiríṣi tó wù yín ẹ máa mọ ògógóró kiri àdúgbò. ẹ̀yà wa kò rí bẹ́ẹ̀ alárò àsọtì lánàá tẹ́lẹ̀ ni ìlà ni a lọ yanjú. àbí wo Bisco má tiẹ̀ dá lóhùn gbogbo owó tí mo mú bọ̀ lánàá náà lélẹ̀ bá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ni mo kó fún. àti ẹ̀wọ̀n ò ní jẹ́wọ́. ìrẹ́ ò ní jẹ́wọ́. ẹ wo ẹ gbà báyìí ó yà wọ wọlé wọlé wà ló ń sọ pé kíta ní wọlé. àgbàjé kódà fọkọ ẹ ló fẹ́ o. a máa ríra. ẹ wo ìyàwó ẹ ṣe sùúrù kò dáa kẹ́hìn fẹ́ tó jù lọ o àwa là á lè rí láàárọ̀ yìí o kò sí wàhálà. anyway yorùbá ní ẹjọ́ ò ní jẹ́ tẹni ká má mọ̀ ọ́ dá èmi tẹ́lẹ̀ ń wò yìí èmi ò ní fi gbá kan kí n fi bọ̀ kan nínú bọ́rọ̀ bá ṣe jẹ́ gangan lèmi ṣe máa sọ because ká sòtítọ́ ká fàyè lẹ̀ ó lóore nínú ju ká parọ́ ká dẹ̀ má sọ ohun tó jẹ́ òdodo lọ
Anyway, madam, ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀ tó pọ̀ jù. Owó tí wọ́n gbé wá fún Aloma ní owó ọjà tó ń refuse láti gbà lọ́wọ́ customer. That same money ló gbé wá fẹ́yìn. Bẹ́ẹ̀ni sir. Irọ́ ni, ẹ̀yin mú owó yẹn wálẹ̀ lẹ ṣe ta ọjà yẹn. Ẹjọ́ tó bá jẹ́ ẹ̀yin náà lọ ṣe irú ẹ̀ fún, ṣẹ́yìn náà ní bínú. Ẹ má bínú sir. Ṣé rí gbogbo kíní kò kí ń ṣe fọ́ọ̀tì ìyàwó mi. Torí pé a fẹ́ ṣe one international business ni ìyàwó mi ṣe try láti gba price àti pé ta ló ń rọ́jà tí ò kí ń ta ṣe bá gbọ́jà sílẹ̀ láti ta ni bó ṣe ẹjọ́ sá ẹjọ́ ṣé kò lè bá mi sọ fún wọn ṣe rí problem tó ní tájọ ní ni pé wọ́n ti wà aggressive jù ẹ wà aggressive gan sa o gbogbo ohun yín tẹ bá ń sọ ó máa ń lọ sókè ni kò dé yẹ kó máa ṣe bẹ́ẹ̀ obìnrin ní ènìyàn láti kẹ́ obìnrin wọ́n ṣàníyàwó tó ń kẹ́ nílé àbí ṣe máa ń lu ìyàwó yín ní sá. ok kóbi máa tẹ máa fòbìnrin jẹ mi tẹ máa fòbìnrin jẹ mi ní yáàdù. ṣé mo sọ fún yín sá mo sọ fún yín very aggressive. ẹ stress ọkọ mi. Sorry sir ló yẹ kí n lò fẹ́ torí bẹ́ẹ̀ ṣe percent ọ̀rọ̀ ni mo ti wọ́ madam lẹ gbọ́dọ̀ jẹ́ káwọn jẹ́ èmi lọ́kọ sí. ó ṣe ń yé mi sí My husband is stressed. Stress ò jẹ́ kọ́kọ́ mi lè sọ̀rọ̀ bíbí taking it easy. Okay. No, sir, ẹ mọ̀ pé mi ò dọ́gba sí gbọ́dọ̀ yín lọ́wọ́ ní òun lágbára ọdún ìjókòó. Nǹkan tí wọ́n yìí ṣe fún mi ti pọ̀ jù. Gbogbo nǹkan tí wọ́n ti kọ̀ gbé mo ò gbà. Ẹni mo máa tà á ṣe èyí tí mọ́tò ni. Ṣé kò tí báwo ló ṣe kílẹ̀ mọ́tò lẹ́yìn kílẹ̀ mọ́tò ni? Ẹ máa ń tó ṣe bí àgìdì o, kò ń ṣàgìdì o. Kò ń ṣàgìdì o mọ̀ nǹkan tó ń ṣe o. Kò sí kan tí ìyàwó ẹ̀ sí ó máa sá ìyàwó ẹ̀ ni. Kí ló ẹ̀yin báyìí máa sọ pé mi àtìyàwó mi ní kankan pé máa mú. Wọ́n sọ̀rọ̀ níta sá yes wọ́n sọ fún mi pé ẹjọ́ ní nǹkan kí ló tẹ̀ náà máa wòye ṣé ìyàwó mi ò múra dandan ni kí ló tẹ̀ ń wo igbá ìyá ẹ̀ ṣé ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ ń sọ̀rọ̀ bíi tug mi ò I'm so sorry I don't mean to because bó ṣe ń sọ̀rọ̀ kó dà náà wọ́n kàn kọ́ àyàjá wá ni ṣé fẹ́ pa wá ni. Mi láìpẹ́ yẹn bọ́ ọkọ mi sọ̀rọ̀ yìí it's very wrong he's a man you're a man please. It's okay. Kọ́rọ̀ lè níyànjú ní gbogbo wa ṣe wà níbí báyìí. Àbí èmi ò lè báwọ̀ sọ̀rọ̀ tì. Mi ò lè gba nǹkan lọ́wọ́ ẹ̀yin náà tì. Aloma, ìwọ náà lẹ́bi o. Ìgbà tọ́rọ̀ tiri bó ṣe lóhùn fẹ́ rí yẹn. Orí bíbẹ́ kọ́ lóògùn rí fífọ́. Kó ṣe pé kó wá lọ kó àwọn bọ́ìsì sí ibi tó ti ń tajà ẹ̀ kó ní kó máa disturb ẹ̀. No! A sọ ní tùbínùbí ni, a lè ṣètò ẹ̀ kójú bẹ́ẹ̀ lọ. Ìjọba ń jẹ́ kí wọ́n jẹun, èèyàn máa ń tì wọ́n ta ni. Má bínú nítorí Ọlọ́run. Just forget about everything. Don't worry. I will even add more money. I don't want us to be in the midst of all these people. They are very local people. You see this man? Just say sorry and let's go for it. I'll do it for you, baby. Thank you. Anything for you. Thank you. Mr. Aloma, sorry. Okay, me don't be a guy so sorry for me. We're not going to return it. Ṣé rí pé wọ́n tún wà very harsh mọ́yàwó mi intan ṣe yìí ò dáa o ẹ ṣàì má máa gba irú àwọn ohun báyìí. Bọ̀dá àwọn ìdí sọ̀rọ̀ yín náà sọ̀rọ̀. Kò ní dáa fún yín. Kò ní dáa fún yín. Ó ti tán. Bóńgálùkù ṣe mọ̀ ọ́ sọ náà lẹ́yìn sọ yẹn. Kò sí wàhálà. One more thing. Okay. Please, help me warn him. Ẹ bá mi kìlọ̀ fún wọn. Ojú wọn ti máa ń le jù mí. Mo kí ni jáde nínú ọ́fíìsì mi. Ẹ wò tẹ́ bá ti fẹ́ jáde nínú ọ́fíìsì. Lókè Aloma, ó ti tó. Tẹ́ bá ti fẹ́ jáde nínú ọ́fíìsì, ẹ má wojú ẹ̀. Ẹ kàn kọ́ rí mọ́lẹ̀, ẹ lọ bí tẹ́yìn náà. Ẹjọ́ sá àwọn ọmọ ti sá. Ẹ̀wù tíyàwó mi ò múra dáadáa ni ó dẹ̀ máa sọ pé tíyàwó mi wọ kó ṣe ralẹ̀. Mo máa ń gbọ́ o. Intan ṣe ò dáa. Bíbí mi ní láti express ààrẹ. Ṣé nínú ọkàn ẹ̀ lẹ ti ń gbọ́ ohun tó ń rò? Wọ́n sọ níta ni mo máa ń gbọ́ o. Ẹ̀yin ẹ̀ mọ̀ ojú ẹ̀ mọ̀. Ok, kò ní sọ bẹ́ẹ̀ mọ́, ó ti tán. Ẹ má bínú. Ṣé wọ́n lè wá nílé bàbá ẹjọ́ bẹ́ẹ̀? Ẹ má bínú ẹ̀yin méjèèjì, ó ti tán. Hey, Kaboma, how was your trip? Yeah, so smooth. Thank you. Thank you. Ìgbà tá ẹ pè mí tẹ́ ní ẹ̀ ń bọ̀ gan-an, I didn't believe it. Mi ò believe it. Because obviously, ẹ̀ ń bọ̀ Nigeria. Not until tẹ́ rán mi ṣe tẹ́lẹ̀ kí bá yín get apartment. Kí dẹ̀ bá yín get one or two things. Ìgbà yẹn gangan mo tó believe pé ẹ̀ ń bọ̀ Nigeria. Ṣé wọ́n á máa fẹ́ràn kan bẹ́ẹ̀ ṣe rẹ̀ ni? Mo understand pé o fẹ́ pé ọ kò tí pẹ́ ta mọ́ra
Kill it matter to rely on you like that, but I mean, I understand. Ọ̀tọ̀ ni sister sọ, èèyàn lè yá máa jẹ́, èèyàn lè o, ara ìwọ. Ọ̀gá tán. Àgbàlagbà. Ìyá yín, ó ṣe dáadáa lẹ́nu. Nǹkan tó ṣe wá dáa. Ìgbégbà tí wọn náà ṣe léyìn sí. Ó wù àbí ọmọ tó fún mi. Ṣá máa ná mi mọ́, máa ná mi mọ́. Ọlọ́ba, òun náà ti ṣe nǹkan tó dáa, ẹ̀ka náà ṣe nǹkan tó dáa fún. Ẹ bá ń fún táǹkì. Ṣé ọkọ mi? Amadira later. Ó tẹ̀ka ẹ̀. Àlọ́ aláyẹ̀ ò kárí o. Kí ni? Ẹ bá wá máa ṣe báyẹn náà. Ẹ fẹ́ ká gbọ́dọ̀ dèrò dì náà. Ọ̀gá lẹ́gbẹ́ oúnjẹ wá fún àwọn ọmọọṣẹ́ ń kọ́. Àlọ́ aláyẹ̀ ò kárí. Bùkárí àlọ́ àlá náà dẹ̀ máa ń sọ. Ṣé mi níyàwó yín? Ṣé ẹ níyàwó le? Àgàgà wo bó ṣe ga tó yìí ò níyàwó le? Ṣé ò lórí ìyàwó ni? Ẹ lè mọ gbogbo àwọn àlè ọkọ mi, àwọn wèrè. Ṣé ẹ máa lé ọkọ mi ẹ mọ ọmọ olùṣọmọ fèkì yẹn? Àbẹ́ ẹ mọ síbì? Ẹ kó sì. Kí n tó jẹ fún yín, kí lọ tó sì kẹ bú mi, kò sóúnjẹ kankan fún yín, ẹ níyàwó le tó lè dáná fún yín ni. Ayọ̀ sí lọ́rùn nínú. Ẹ wá máa. Ẹ káàsán sá. Ẹ jọ̀ọ́ mi ò máa rojú ní kò sí òkà lẹ́ ń bèrè. Ẹ má bínú sá. Ẹ jọ̀ọ́ èèyàn kan ni mò ń bèrè nínú ilé yìí. Bẹ́ẹ̀ ni bàbá àárín lorúkọ ẹ̀. Nǹkan tó dẹ̀ ń pè ládùúgbò náà nìyẹn. Bàbá àárín. Yeah, bàbá àárín. Nínú ilé yìí náà dẹ̀ ṣọ́. Of course, yes. Bàbá àárín. N tí wọ́n tẹ̀lé tẹ̀ sọ, àwọn aláìláìlẹ̀ sọ yẹn. Wọ́n ti kúrò bí báyìí. Àgbàgbà àgbàlélẹ̀ ti kú, táwọn ọmọ ilé dẹ̀ ti wálé ń gbà yẹn. Láti rí gbogbo àwọn tó jẹ gbèsè kan sanwó ilé, táwọn ọ̀dẹ̀ ti rówó san lọ́ọ̀tì lé wọn kúrò bí báyìí. Ẹ dẹ̀ ní bóyá àdírẹ́sì wọn bí kẹ́ ẹ tẹ̀lé wa débẹ̀. Èmi náà rò pé débi dé ìbàrẹ̀ mi gbọ́ tàn ní inú mọ̀ ọ́n gan ẹni yẹn gan mi ò dáhùn rárá. Ẹ jọ sá ẹ dẹ̀ bí ẹbí fóònù nọ́mbà yẹn kankan tá lè pè sákàn lè call. Mo débi tí mo bá kàn mi ò mọ̀ wọ́n fúnra mi kàn dáhùn mọ̀ mi ò bá wọn bí. Bí a tẹ bá tún lẹ́nu mi tẹ̀lé ìbéèrè rẹ̀ mi ò wọ́n kan pa ẹ̀ má bínú. Tired. Alpha, any result? No clue. No result. Because man yẹn ò tiẹ̀ mọ nǹkan kan wọn mọ anything nípa ẹ̀. Worry o. But ẹ̀yin gan, ó túmọ̀ sí pé ẹni tẹ wá ẹ̀ tẹ bá rí ẹ̀ lè dààmú. Oh no, mo mọ Bísóyè dáadáa tí n bá rí. But Arinola ó ti pẹ́ ó kéré gan nígbà tí mo ti kúrò nílé, so I'm not really sure tí n bá rí pé bí àmọ̀ lè dààmú. Kí la máa ṣe báyìí? Ṣẹ́rí, ìdúró òsì ìbẹ̀rù òsì fẹ́ni tó bá gbódó mi o. Mi ò expect pé ká máa dúró sọ̀rọ̀ báyìí. Then what would you have me do? Ẹ jẹ́ ká máa lọ. Thank you. All right. Kò lè yé wọn o, kò lè yé wọn. Ṣáyà ẹ̀ wọ́n sọ pé ogun kò ń ṣe ogun àdá ogun ọ̀bẹ o kò ń ṣe ogun go ogun pé tó bá ṣe ń jà kan tán tó bọ́ sípò kan o tún máa sáré láti bọ́ sípò mi ṣẹ́mi wà yín sìn elétè mi ń sá àwọn mẹ́ńtọ̀ mi àwọn tí mò ń wò lókè mo ní mẹ́ńtọ̀ tí mò ń wò pé fẹ́ dà bẹ́ẹ̀ gbogbo nǹkan tóun náà ṣe láyé lèmi náà fẹ́ ṣe bẹ́ẹ̀ mi ṣe wá mọ́ òun mẹ́ńtọ̀ òun náà máa nẹ́ni tó mú mẹ́ńtọ̀ o tóun náà máa sáré kan tóun náà fẹ́ jẹ́ o bí láyé ṣe wà nìyẹn o ṣẹ́rí mẹ́ńtọ̀ mi ojoojúmọ́ tí bá ti jí láàárọ̀ báyìí àdúrà òun ni máa ń kọ́ ẹ̀ ní máa fi sínú àdúrà pé mo fẹ́ dàbí lágbájá. no aláyìn kankan ò yé mi o ṣó bẹ́ẹ̀ wà yìí tọ́lọ́ ń kẹ́yìn tó tí ogun nǹkan wà pé yẹ kó ọ̀tá gan wo pé ẹ tí ì náà ọkọ̀ tẹ́ tí ì ń lé tẹ́ fẹ́ tó. ṣé má bínú o gbogbo nǹkan wà ṣé gbogbo nǹkan máa ń wà ní fún wọn máa ń tó lówó ni ìjọ má bínú ṣé ẹ̀yin ò néèyàn tẹ́ fojú jọ néèyàn tẹ́ fi ṣe mẹ́ńtọ̀. kò pọ́sibú àlàyé ọlọ́run bá ń gbọ́ tó bá léèyàn máa lọ́lọ́run à ń bọ̀ sí
mo lọ́lọ́ mo tún wá léèyàn ìwọ ni mẹ́ńtọ̀ mi aláyé ìwọ mò ń wò lójoojúmọ́ ayé mi. Bẹ́ẹ̀ni ṣe jẹ́ mẹ́ńtọ̀ fún ẹ lèmi àwọn kan náà jẹ́ mẹ́ńtọ̀ fẹ́mi náà bó ṣe ń sáré àti bá mi yẹn òun náà ò ní jẹ́ kémi dúró lèmi náà ṣe ń sáré lọ ibi tí mò ń lọ èyí tèmi ń sá láti lọ bẹ́ẹ̀ nìyẹn ní ò ní jẹ́ kẹ́niyẹn náà dúró lòun náà tún sáré lọ síbi tó ń lọ bọ́ ní agbára Ọlọ́run ìwà débi tèmi wà lágbára Ọlọ́run èmi náà débi tí èmi náà ń lọ ẹni tó ń lọ inú òun náà lè débi tóun náà lọ lágbára Ọlọ́run ó ti yé ìwọ ní ẹni tó fi ṣe mẹ́ńtọ̀ ni. èmi Àyìndé mi ò ní léyàn kẹ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé nǹkan kan ńláńláńlá ló máa ń wù mí kébi ṣe ìgbé ńláńlá ni màálù tèmi máa ń ké àwọn olùfẹ́ mi Ọ̀tẹ́dọ́lá Abdulwasiu ọmọ Sowami nílùú Abẹ́òkúta Jábẹ́lẹ́pọ̀ aláṣẹ prudent energy àwọn tí máa ń súnmọ́ nìyẹn back to back bọ́mbà tó bọ́mbà pé ọjọ́ kan ṣá iná máa débi tọ́wọ́ ẹ̀ àbí lọ́wọ́ sókè. tó bá ti ronú bẹ́ẹ̀ ń ronú bí ọkùnrin ni onígbé ńláńlá ni màálù máa ń ké kò ṣe bẹ́ẹ̀ nu ṣe o wọ́n máa dè mẹ́sẹ̀ wọ́n máa jagun láti débi tó ń lọ ni Ọlọ́run àjẹ́ débi tó ń lọ ajẹ́ náà débi tí mò ń lọ ó ti yẹ. ó wọlé dé orígbà ó wọlé dé olùkọ́ ló wà ní ẹ̀ ó bẹ̀rí ẹ̀jẹ̀ olúwa mi àlàyé ọmọ yẹn ẹran ni o Ọlọ́run ó kọ́kọ́ tẹ̀fẹ́ máa kọ́kọ́ máa ti ń ga náà pé kó fẹ́ máa ṣàgídí mo kàn wọ́n pé jẹ́ ń fún wà bọ̀ mo tún wò pé obìnrin ni mi ò fún wà mo kàn lọ kọ́kọ́rọ́ yẹn gbà lọ́wọ́ ẹni pé mo mú ara débi báyìí àṣírí yín nìtú mo tó tó jẹ ní balance máa mú wa mo má jẹ tójú tì mí nítorí Ọlọ́run. ìkúlẹ̀ òun ṣe wà jàre tí kálukú máa jẹ ló wá àwọn obìnrin eléyìí. ẹ̀dúlẹ̀ má bínú o má bínú o ojú ò ní tì mí àṣírí mi ò ní tú àmì ó ti yé ṣé àwọn àdúrà àwọn Yorùbá ilẹ̀ máa fi ń kó bá yàn àṣírí mi ò ní tú ìwọ mú 3 million naira ó mú dání kálọ̀bì náà adékòó náà mú 4 million kó mú dání kálọ̀bì náà adékòó 5 million kó mú dání àṣírí mi ò ti tú. dájú lélẹ̀ iná. no ẹ ti aṣọ àpọ́nlé mi àbí ìkànnì ẹ jọgbà ìkúndòsí náà ló wá gba mọ́tò lọ́wọ́ mi ṣe wọ́n ti gbà tó débi báyìí ó ló fẹ́ ra mọ́tò mo sọ iye mọ́tò fún ẹ ṣé ìdán ta mọ́tò mo ta fún ẹ. mo yọ owó fún ẹ o tún wá sọ pé iye báyìí ló wà lọ́wọ́ ẹ mo tún gbà á lọ́wọ́ ẹ oṣù kan ló dábìí pé máa fún yín balance oṣù kẹfà la wà o dẹ̀ fún sọ́pàṣì mi ò ní tú kò dáa. ok àwọn àdúrà àwọn Yorùbá yẹn ló ń lò nígbà apẹ́ kó tó jẹun kò ní jẹ́ bàjẹ́ apẹ́ kó tó jẹun ti kú o ọ̀sà ló pa o ó ti yẹ èmi ò dẹ̀ fẹ́ jẹ́ bẹ́ẹ̀ ó ti yẹ. gbogbo ẹ̀gbọ́n mi láàrin ìrìn àti gbogbo ibi tí mo ti wọ mọ́tò dé tí mo ti wà débẹ̀ máa kí fẹsẹ̀ ń débẹ̀ máa fi mí ṣe. ẹ bá ń bẹ wọn tún fi tí mo ti agbémọ́lú adébẹ̀ tó bá lè fẹsẹ̀ rìn débẹ̀ wọ́n máa wú àbúkò wọn mọ́tò àbí kò máa wọ́ débẹ̀ ẹ wo ó ṣàlọ́. next week máa mú wo ìwà ọmọ pé mo fẹ́ bójú ẹ̀ jẹ́ mo fẹ́ bójú ẹ̀ jẹ́ wọ́n ti àgbà mo fẹ́ bójú ẹ̀ jẹ́ face life ló lò ayé yìí ti bàjẹ́ rí ìkọjẹ́ ọmọ yẹn face life ti bàjẹ́ yàrá yìí ẹ lọ bẹ́ẹ̀ ẹ bá jẹ́ ẹ lọ́la ti yé ọ̀rọ̀ rẹ o mo ní pé ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o ara mi rírí mo rórí olóńgbò látẹ mo ní ọ̀rọ̀ rẹ o àwọn ọmọ wọ̀nyí ṣe bẹ́bẹ́ o ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o àwọn ọmọ wọ̀nyí ṣe bẹ́bẹ́ o ọ̀rọ̀ rẹ o ṣé ìfẹ́ ni ká pè yí sẹ́ o irú ìfẹ́ wo lè yí o ìfẹ́ gbígbóná yé o mi ò fẹ́ àbí kí ni ká pè yí ṣebí wọ́n ní bọ́lọ́lùfẹ́ méjì bá ríra wọn wọ́n dì mọ́ra wọn gbági. ibi báyìí náà júwe fún wa ta la máa bi léèrè báyìí. mi ò bá ní ká béèrè lọ́wọ́ ẹni tó sùn síbẹ̀ yẹn. ó lè ní clear o. my pressure. ẹ káàsán sáà o. ẹ káàsán sáà. ẹ rà sáà. ẹ rọra o. yes sir. ẹ káàsán. yes. ta lẹ béèrè. ẹ jọ sá èèyàn kan lá béèrè wá sí bíbá yìí lóòótọ́ ibi kan ló ń gbé ṣùgbọ́n wọ́n ní tá bá ti dé bíbá ìpa máa rí. ta lẹni náà. Bísóyè.
Bisoye. Bisco. Bisco lẹ béèrè. Àwọn ọkùnrin mẹ́tàlá lẹ béèrè yẹn. Bisco afẹ́rí ní Bisco kò ń tẹran ìlú kan. Ẹ wo, ó lè wà nísàlẹ̀ kòdó lónìí. Tó bá dọ̀la kó sọ pé ó ti wà lókè ọjà. Ó lè má padà sísàlẹ̀ kòdó láàrin oṣù mẹ́fà. Ṣé rí, ó ti tọ́sẹ̀ méjì gan tèmi gan ti fojú mi kàn gbẹ̀yìn. Bisco ń ṣe ń tẹ̀lé rí bẹ́ẹ̀ yẹn. Ẹjọ́ kí ló ṣe tó wá rìn káàkiri bẹ́ẹ̀ yẹn? Ẹ máa gbọ́ madam, kí ló ti Bisco rìn kiri? Ìjákùmọ́ ní Bisco kò ń ṣẹran ìlú kan. Ẹ wò èmi gan, ó ti tó bí ijọ́ mélòó kan sí tí mo ti ń pago ẹ̀ tí ò gbé. Ẹ jọ ṣé kò sí? Ibo lẹ ti wá wá? Láti inú ìlú yìí náà ni. Àti inú ìlú yìí. Nǹkan tẹ̀lé fẹ́ rí fún ṣe pàtàkì àbí? Ó ṣe pàtàkì gan-an. Ó ṣe pàtàkì gan-an ni. Ó ṣe pàtàkì. Mo la fẹ́ wá Bisco sí báyìí. Yóò mọ bí tá lè wá Bisoye sí o. Ẹ mọ̀ nǹkan, ó níbì kan tí mo fìpa lè wá sí. Ṣùgbọ́n mi ò ní lè tẹ̀lé yín lọ. Toró láwọn èèyàn kan tèmi ń dúró dé kó tó di pé yín dé. Màá júwèé bẹ̀ fún yín, ẹ̀yin máa wá lọ. Ẹ wò sá, ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ má júwèé bẹ̀ fún mi. Kò síbi tán tí júwèé fún mi mi ò rí. Asin kò síbi tí mo ti rìn dé, it's difficult. Ṣebí ẹ má worry, màá ṣọmọlúàbí fún yín, màá ṣọmọ fún yín, màá múnú yín dùn, màá pa yín lẹ́rìn, tẹ́ bá lè mú mi débẹ̀. Ẹ̀rín ayọ̀ ni. Wọ́n wo màdámù yìí, ṣé ọ̀rọ̀ ẹ̀rín là ń bá yín sọ ni? Mo ní mò ń dúró de àwọn tájọ fẹ́ lọ ṣiṣẹ́ ẹ̀ ń sọ pọ́rọ̀ ẹ̀rín. Ọ̀nkú ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ṣebí àwọn tẹ́ ń dúró de ẹjọ́ fẹ́ lọ ṣiṣẹ́ ni. Tẹ́ bá dẹ̀ ṣiṣẹ́ yẹn, owó náà lè máa rí ń bẹ̀, owó náà máa fún yín, owó lè máa gbà ń bẹ̀. Owó ni, lẹ́yìn owó náà tún ni. Ẹ má worry, èmi máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín, máa fún yín lówó tínú yín máa fi dùn, owó tẹ́ máa rí tínú yín máa dùn, tẹ́ máa rẹ́rìn. It's a promise. Ṣé lóòótọ́? Mi ò parọ́. Ẹ̀yin ló wáyé kẹ́yìn tí kọ́kọ́ sọ, ẹ wá lọ ń sọ̀rọ̀ ẹ̀rín, ẹ lọ ń sọ̀rọ̀ àwàdà. Ẹ wò, jẹ́ tó bá ti jẹ́ tówó ni, èmi mọ bí tá lè wá Bisoye, ṣé bí Bisco ni? Bisco. Nínú ìlú tá a wà yìí, ẹ má wọrí, ó ti di rírí. Àjọ máa rí ìdẹ́kọ̀ fẹ́mi ní jẹ̀nsáré dábìrì fún. Ẹ ṣe gan sa. Bísọ́lá o, wo èmi ń jáde o, mo fẹ́ sáré dábìrì fún àwọn àlejò wá. So mo dẹ̀ ní kí n dábìrì fún ẹ kó tó rí pé mi ń lọ, ṣó yé? Ṣó tútù bẹ̀rẹ̀? O ti bẹ̀rẹ̀ àrìn má dàrú ẹ̀. Ṣé mo tún ti bẹ̀rẹ̀ kí ni? Kí ló ń bá a? Kí ni gbogbo lè wọ́n? Àmàdáwọ̀ ẹni sọ̀rọ̀ ẹ ṣe kẹ́hìnsì. Jẹ́ ìyàbí. O fẹ́ ṣẹ̀sìn àbí? Máa ló ń bí kí n máa wẹ̀. O fẹ́ ṣẹ̀sìn àbí? O fẹ́ sọ pé o rà àlejò. O rà àlejò, àwọn fẹ́ ṣẹ̀sìn. Ṣé ká bẹ̀rẹ̀ kí lójú àwọn àlejò? Ṣé ká bẹ̀rẹ̀ kí lójú àwọn àlejò? Ó mọ̀ mí o. Ó mọ̀ mí o. Ọ̀gá mi. Ẹ jọ̀ọ́ mà, ẹ bá mi fẹ́ ra bisikíìtì àwọn ọmọ mi. Ẹ ṣé mà, ẹ ṣé mọ́ mi wá. Ó tẹ̀lé máa lọ sí. Máa lọ. Ẹ ṣé mọ́ mi wá. Èmi lọ kọ èmi lẹ́kẹ̀ẹ́ kó lẹ́fù yẹn fún. Ẹ má worry, ẹ má worry, ẹ jẹ́ ká bó lè ọ̀nà bó la máa gbà. Ọ̀nà bíi tàbí ọ̀nà báyìí náà. Kẹjọ wa náà ni. Àjọ wa ni. Mo mọ̀ pé kó lè tó báyìí. 10 hours fi ṣe mí kọ. Ó ti sú mi o, honestly ó ti sú mi. Ọkọ ẹ má bínú, ní ìtẹ̀ tí ìlú 30 minutes ẹ ní hours. Ẹ má worry, the next few minutes máa ṣe tán, ṣé gbọ́, ẹ má bínú. Sister, ẹ ò lè understand. Kò kún ṣe pé kò fine bó ṣe wà yìí. But time, òun ni gbogbo nǹkan. Time ni gbogbo nǹkan. Bóyá ìwà nígbà tó mọ̀ pé ó máa ṣe kan tó máa take time báyìí, ó yẹ kó ti tètè jí débí. A ṣe ń lọ take photo shoot wa. Ó dẹ̀ mọ̀, ó mọ̀ bó ṣe wà yìí. A ṣe lọ take photo shoot wa, ó ní time tó fún wa níbi tá à ń lọ náà. Time ń lọ náà, babe. Ọkọ mi má bínú náà, má worry, a máa meet up. Ṣùgbọ́n baby mi má bínú jọ. Because o lè predict road, right? A lè máa lọ sí kí go slow bẹ̀rẹ̀. Yeah. Ọkọ ẹ má bínú, ẹ má worry, time díẹ̀ ló kù, máa ṣe tán. Ìwọ bá mi fún wọn ní drink kan mu, ẹ má fi yẹn step down kí n ṣe tán, ṣẹ gbọ́, ẹ má bínú. Ṣé kò tẹ́lẹ̀ fẹ́ mi? Ẹ lórí ọkọ o, ilé tó ń kanra ìgbà rẹ̀ fẹ́ kó. Ẹ jẹ́ fi wọ́n lẹ̀, wọ́n bí aláya àlómà rẹ̀, bó ṣe rú ẹ̀ fún ikú pààyẹ́ ẹ̀ ni, bẹ́ẹ̀ ni.
lọ fún oníkan tó lẹ́nu wèrè síbẹ̀ lọ fún bọ́ọ̀dún bọ́ọ̀dún ẹnìkan tó máa mú àbúrò tó bá bínú tó mú ọmọ lọ fún mi kí má rí ọ̀sìn mi pọ̀ fún ọmọ ṣùgbọ́n ṣẹlẹ̀ àdúgbò kí ó ṣe lọ́wọ́ bá ṣe kiri ẹ̀yin lẹ́kọ́ máa fi private account gbọ́ lórí register wa blog àwọn òrè lórí sórí ẹ̀dúró ni. yóò pẹ́ létí omi. Madam, ẹ jẹ. wọ́n ti wà ókè ẹ̀yin jẹun sí ẹ̀rọ rẹ̀. ẹ̀yin ti wà ókè ó jẹun dáńbì o. ẹgbẹ́ ọmọ náà kan pé ó mú kàkàkà. oúnjẹ wọn dáńbì gan ni ọmọ ẹ̀ mọ èdè ẹ̀sọ́ pẹ́ jẹ ebi bisco ni. ẹ tún jẹ́ pẹ̀lẹ́ egungun ni. ẹ máa ń jẹun tegun ni. ẹ yọ. ẹ jọ àwọn obìnrin káàkiri jọ tán nísìn ẹ dúró ló ṣe dábàá tí yín tó wọlé. ó wà òkè ó wà ní mọ́tò. okun la fi ń gbé tòde tí ò bá jẹun báwo lè fẹ́ ríran ra wà wá. ló ti jẹun sí wa òkè. ó wà òkè ó jẹun o okun la fi ń gbé tòde kó má lọ wà wá pa. ló ti jẹun sí wa òkè. ẹ bá sọ pé èèyàn jẹun mi ń gbádùn ń jẹun rẹ. àti kẹ́yìn náà jẹun ni. mo ti wá òkè ẹ ṣáàṣù ọ̀pá màríyàn tá a wá. bisco nínú ìlú tá a wà àárí bisco ẹ wọ́n wọlé mo wọ́n tà lè wá bisco sí ẹ̀yẹ ṣáà jẹ́ kémi jẹun kí n lè ní okun àtagbá láti bá yín fi wà. ẹ jẹ́ èmi nǹkan tẹ́mi mọ̀ ni pé okun òun la fi ń gbé títí tòde. Rárá sà. Ẹ sà. ẹ má bínú pé mo dá yín jókòó díẹ̀. Not at all. ṣé kò sí o. Kò sí problem. Ẹ ṣé ọjọ́ sísà. Thank you so much. And I must say, he's really been a good guy. ẹ kàn máa ń fojú ọmọ líle wà lómà ni alómà ń ṣọmọ tó le rárá. Your dad tiẹ̀ ni wọ́n. Of course. Very nice. That's good. ṣé kò wọlé. Mo ní kí n sọ fún yín pa ti fẹ́ kúrò bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀. Nǹkan kò ṣẹlẹ̀. Ẹ̀yin náà dẹ́ kúkú mọ ẹ mọ́kọ́ mi náà. Of course. Ẹ dẹ̀ mọ bóyá nífẹ̀ẹ́ mi sí. So I'm trying to protect my home. How? Èmi àti Aloma àti ń close jù. Mi tẹ̀wọ́ mi fẹ́ sọ. So mi fẹ́ wàhálà. ṣé kò ń ṣe ohun tí mò ń rò. ṣé kò ń ṣe pé ẹ̀yin àti Aloma ti fẹ́ máa ní nǹkan papọ̀. Because bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ tẹ́ ń fẹ̀rín sí i yìí tóbìnrin bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ nǹkan kan ti ń go on nìyẹn o. Mi rẹ́rìn. kí lẹ wá ń ṣe. Mi smile. ẹ ń smile ẹ ń rẹ́rìn ẹ ń smile. Anyway tó bá jẹ́ pé ohun tí mò ń rò ló fẹ́ ṣẹlẹ̀ ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ because ewu wà ń bẹ lọ́nà tó pọ̀. Alákọ̀ọ́kọ́ tí ẹ̀yin àti Aloma bá bẹ̀rẹ̀ tẹ́ bá rò pé ọkọ yín ò ní mọ̀ tọkọ yín bá mọ̀ sí wàhálà gidi ló máa jẹ́. Tá bá wá lọ rò pé òkè ọkọ yín ò mọ̀ tíyàwó tiẹ̀ gangan bá padà lọ observe pé nǹkan kan ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì kò ní take it lightly ṣe mọ̀ bẹ́ẹ̀. So èmi believe pé best decision náà lẹ ti take yẹn ní kẹ́ rọra step aside tẹ́ ẹ̀ bá ríra yín mọ́ dáadáa kíní yẹn á máa kúrò ń bẹ̀ díẹ̀díẹ̀. Ìyàwó wọn yẹn tiẹ̀, in fact she came to my office, she displayed a lot of drama. One nag. Very very troublesome. ọjọ́ kìíní àná tọkọ yín náà rọra sọ pé òun observe ẹ̀yin náà rí bóun náà ṣe ń nag bó ṣe máa rí nìyẹn kò sẹ́ni tí wọ́n máa gún nírin níkùn tí ò ní pariwo ṣó ti yé
mo like decision yín bóyá òun náà ti ń wò pé òun ti ń rí fìrífìrí òun àti ẹ̀yin àtọkọ ẹ̀ ló ṣe wá create sin tó wá create ẹjọ́ tó bá jẹ́ pé ẹ̀yin náà lè ríru nǹkan yẹn sí ọkọ yín ṣé ẹ̀yin náà ní lọ ṣe wèrè fún ẹni obìnrin tí ọkọ yín bá ń rìn pẹ̀lú ẹ má ṣe nígbà tẹ́tí sọ̀rọ̀ bí ọkọ yín bí arìndínmọ̀tì gangan ti ṣẹlẹ̀ oh sorry ẹ má bínú ok ọkọ yín wọ́n sharp wọ́n gbomi mu wọ́n sharp sorry. Hello? Yes? Mi mọ ẹni tó ń sọ̀rọ̀ yìí o bọ̀ bó ṣe ń dárúkọ àlómà yẹn obviously èmi náà ló fẹ́ bá sọ̀rọ̀ nìyẹn mò ń gbọ́. Okay, let me ask you a question. Látìgbà tí o ti gbé mọ́tò yẹn lọ́sìn tó ti sọ fún pé okay o máa fún lówó yẹn ó ti tó bí ọjọ́ mélòó àbí ọ̀sẹ̀ mélòó? Oṣù mẹ́fà. Ìwọ náà gbọ́rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tó rùn ni ọ̀rọ̀ tí ò clear rárá ni. Okay, o gbé mọ́tò lọ kúrò ní páàkì èèyàn láti oṣù mẹ́fà èyí owó ò dẹ̀ mú wá ó dẹ̀ ló wá gba mọ́tò lọ́wọ́ ẹ̀ jọ tó bá jẹ́ ìwọ náà ló rọ́nu ru business ẹ̀ ṣé bọ́ yé máa ṣe é kọ́ nìyẹn. Ẹ fẹ́ kó jẹ gbèsè àbí? Okay, tó bá yẹ pé bẹ́ẹ̀ ni gbogbo customers náà ṣe ń wá náà ń gba mọ́tò àmú wá láàrin oṣù mẹ́fà ẹ jọ kí ló máa kù ní páàkì ẹ̀jẹ̀? Okay, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe mọ́ ọ́fíìsì mi ẹ wá rí mi lọ́fíìsì kẹ́yìn tó dé sọ́fíìsì mi máa ti pò òun á ti wà lọ́fíìsì mi dé all right no problem olúwa ló lọ pẹ́ kò tọ́pọ̀ later àwọn èèyàn yìí ṣe wá ya wèrè báyìí kó lọ máa ṣe àlómà ní ọmọọ̀sán tó ń kó gbóngbó bá àwọn òbí ẹ̀ ok ṣé n tó ṣe yẹn náà ṣé n tó bójúmu ni èèyàn gbé mọ́tò lọ láti bí oṣù mẹ́fà ọ̀dẹ̀ ló máa sanwó ó dẹkọ̀ ó sanwó wà náà wá gba mọ́tò lọ́wọ́ ẹ̀ ṣáà ló máa jẹ̀bi. ọmọ gidi. ṣé n tó ṣe dàbí ò dá. ó dára. ó tiẹ̀ máa dá lọ́dọ̀ tí yóò láìkì tọ́da ó máa dá presentation yóò máa dá because kò tiẹ̀ sí n tó lè ṣe ń sìn tó lè wrong lójú yín ẹ̀nà ìfẹ́ nì ìfẹ́ kì í bínú ìfẹ́ kì í jà ìfẹ́ olódòdó lẹ̀ ní síra yín ìfẹ́ kì í bínú that's my own advice for you ẹ kàn rọra ṣe gàyà fúnra yín díẹ̀ tẹ bá ti ń ṣe gàyà fúnra ẹ̀rẹ́ lòmíì níbẹ̀ yẹn náà ẹ tún jọ máa mingu pẹ̀lú wọn a máa kúrò lọ́kàn yín díẹ̀díẹ̀ bọ̀ ẹ má mingu pẹ̀lú ọkùnrin o tẹ bá ti débi tẹ́ ń lọ. ẹ láì gbọ́ ọkọ yín ṣe. mi lọ́ọ̀bẹ. ẹ ń gbà tí mo sọ pé ẹ̀yin ṣe bí ọkọ yín wo pé ọlọ́mọ jẹ́ ń ṣe rìnrìn gbọ̀nyẹn náà ti ṣe bí ọkọ yín. Máa pa ẹ́ lérìn jẹ́ èmi. Tó ń ṣàtọ́ka ẹ̀ wàá ríran wò. Mo kọ́ ta mo kó pé o. Ta ń jẹ́ òkú gbọ́dọ̀ fọ́ọ̀gù. Mo tẹ̀lé ọ. Lórí méjì sókè. Ṣé mi ń sọ fún yín ẹrú kúlẹ̀ ń wò yẹn? Bisco! 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 Ìwọ! Ọ̀rọ̀ mi ò lè sáré àrùn! Ìwọ! 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 Bisco! You want me to die like Bisco! Bisco! Bisco mo mọ̀ ẹ́. Kí ni mo ṣe fún ẹ? Kí ni mo ṣe fún ẹ? Mi ò tí ì lówó ẹ sí. Mo sọ náà
Bisco kò ń ṣe torí owó tó jẹ mí ni mo ṣe ń lé ẹ. Ìwọ náà ló ní ọjọ́ tá a bá tún ti fojú kanjú tí n bá fún ẹ lówó ẹ̀wà pa mí. Mo mọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tí mò ń ṣe náà lélẹ̀ torí owó náà mo ṣe ń ṣe. Madam. Bọ̀dá kí ló dé sáré bẹ́ẹ̀ ṣe pààyàn ni. Jibike. Bisoye kí ló ṣe ẹ́ náà? Bisoye ṣé o tí ìyàtọ̀ náà sí? Kí má tiẹ̀ dá ojú ìmọ̀ mo ṣe mọ àyà yìí. Mo mọ̀ pé wà kí ló ṣe ẹ́? Kí ló rí tó ń sáré káàkiri? Kí ló ṣe ẹ́ náà? Ó yé mi. What is wrong with you? Ó yá Gbájé ọ̀rẹ́ mi, ó yé wa. Ó jọjá wa méjèèjì ni ọ̀rọ̀ owó náà ni. Jibike, ibo ló lọ látọjọ́ yìí? Báwo ni? Báwo ló ṣe rìn? Ọmọ mi ń kọ́. Ọmọ ẹ? Bẹ́ẹ̀ni. Àárín ọlá kọ sóyè. Bisoye, ṣé ilé ayé ló dẹ̀ ń ṣe lójú ara ẹ̀? O kò pa mí tì bí ọkọ̀ tó ti gbó. Ṣé o rò pé owó tóun fi ránṣẹ́ sí mi lẹ́ẹ̀kan lóṣù mẹ́fà yẹn ṣé òun nífẹ̀ẹ́ òbí sọmọ? Àwáwí tán orin lọ bí orí èrò lóyìnbó ní orí bírèkì láìtì ẹ̀ tí n bá tún pè ẹ́ lórí fóònù wàá tún máa fi mí gègé. Màámi ẹ̀ títí ọ̀la màá dé. Kódà tí mi bá fẹnu yẹran sọ́bẹ̀ tí mi fi kún tí mo ti fojú mi kan ẹ̀gbẹ́ yìí àti tọdún 4 tí ò bá ju bẹ́ẹ̀ lọ kó tó bí ọdún 6 dẹ̀ mú mi òfin mi lẹ̀ ń bí. Ṣówó nǹkan lóṣù 6 yẹn ni mo fẹ́ máa jẹ. Kódà ẹ ṣáà má bínú sí mi. Bisoye. Ẹ má bínú. Kì í ṣe pé mi náà mọ nǹkan tí ó tọ́ yàtọ̀ sí nǹkan tí ó tọ́. Ó tó kẹbínú, ó dẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Tètè rí ti fóònù tẹ́sọ ẹ rí pé kún ìpè yín gan lẹ́nu ọjọ́ mẹ́ta gan wọn. Àwọn bọ́ìsì ti jẹ yẹn lọ́wọ́ mi. N tó ṣẹlẹ̀ gangan ni pé ìbèbè tó ṣò mí ó ní ò jẹ́ kí arẹwà mi róge ṣe. Ṣùgbọ́n ẹ fọkàn yín balẹ̀. Iṣu ọmọ àṣì jìnnà fún yín jẹ ẹ ṣe máa jèrè mi. Àmín. Tó bá jẹ́ rí jẹ. Oòrùn tó wà ń ta ṣe tàṣọ ọgbẹ. Tílẹ̀ ti ṣú tírì tí ń sè kò burú. A rí yín tí ẹ ṣe ẹsẹ̀ gbàṣẹgbàṣẹ ṣé irú kíkí ẹ̀kọ́ lọ́dún 7 yẹn náà lẹ tún bá àbẹ̀ lọ́dún 6. Màámi bí mo ṣe láìkì yín tó àtẹnumọ́ yín náà ni. Mo ní wá kí yín náà ni kí ẹ tún fi yẹn béèrè ọmọ mi kan. Láíláí ẹ má bàa mi sọ̀rọ̀ ẹ̀ mọ́. Kí lẹ̀ ń sọ odindi ọmọ ẹ̀ sọ fún mi pé ẹ̀ mọ̀ bí tọ́mọ mi ẹ̀ mọ̀ bí títa níwà. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Ṣé wọ́n lè fi ẹran àbí adìyẹ lásán ṣọ́ lè fi ṣọ́yàn kẹ́ni ẹ sọ pé òun mọ̀ bí tọ́mọ tó wà ní? Wọ́n sọ ọkọ̀ fún odindi ọmọ tí ń ṣàròbó. Màmá ẹ má bàa mi sọ wọn and listen mi ò fẹ́ gbọ́ ẹ̀ mọ̀ bí títa níwà. Mi ò fẹ́ gbọ́ o ẹ bá mi wọ́ ọmọ mi síta láì jẹ́ bẹ́ẹ̀ àwọn tó jù wá lọ àmì higher authorities wọ́n bá wa dá sí. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Ẹ mọ̀ bí títa níwà. Màmá ṣé ní òótọ́ ni granddaughter yín wà ní custody yín? Kí ló tẹ́ wá sọ fún ìyá ọmọ pé ẹ mọ̀ bí tó wà? Ẹ ṣeun bàbá mi, ọmọ tá à ń sọ yìí ò ń ṣe màjèsí, ọmọ tó ti bàlágà ni, ó ti tójú bọ̀, àti pé téèyàn bá ń damọdé láàmú jù á padà yẹra fún yàn. Ó lẹ́ni tó lóun ń fẹ́ mo ní tò mẹ́ni yẹn wá jẹ́ kí n mọ̀. Ó ní kí n ṣe sùúrù ìyá mi kò tí ì yá. Ó dáa tó o bá jẹ́ kí n jẹ́ mọ̀dílé ẹ̀ jẹ́ mọ àwọn tó ní jẹ́ mọ́lé wọn kò ní rárá. Ó ní kí n ṣáà ṣe sùúrù nígbà tó rí pé mò ń gùn lọ́rùn bí ẹṣin ló bá yẹra fún mi. So màmá ẹ mọ̀ bí tọ́mọ mi wà lẹ́ẹ̀ lè pé kó wá rí mi. Ọ̀gá ọlọ́pàá ṣe ń gbọ́. Ó ti tó ìyá rẹ̀ ọ̀la ti tó. Màámi
Mami, ẹ mọ orí tẹ́lẹ̀ ṣe fún wa sí. Ẹ bá mi pè àárín ọ̀la ní kó máa bọ̀ wá bá mi. Kí ló ṣẹlẹ̀ sí ọ̀ tó ní nọ́mbà ọmọ ẹ̀? Ṣó yẹ kẹ́ tún máa padà sẹ́yìn ni? Ìyẹn ti lọ ẹ wo ẹ pè é kó máa bọ̀. Màmá mo wà pẹ̀lú yín. Ọmọ tá à ń sọ yìí tí n bá fi lè pe nọ́mbà ẹ̀ fún wọn pẹ́rẹ́ àtúnfojú kan. Ẹ wo màmá ṣe rí kí ni ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ kí ló dé ọ̀gá ọlọ́pàá bá mi sọ fún ọmọ mi ni mo fẹ́ rí ọmọ mi ni mo fẹ́ rí náà why are we here for crying out loud ọmọ mi ni mo fẹ́ rí. Iwájú ni pẹ́pẹ́ yẹn kọ́ mọ́ sí. Má sọ̀rọ̀ sí yàtọ̀ mi bẹ́ẹ̀ yẹn. Kékeré má sọ̀rọ̀ sí irresponsible kò responsible. Irú ẹ̀ náà fẹ́ irú ẹ̀ náà fẹ́ tẹ́lẹ̀ ni. Kò responsible kankan. Tẹ́tẹ̀ pé mo ń wẹ̀. Akúwà mo dúdú ẹ̀dá sáwájú. O lọ látọjọ́ yìí mo ń wẹ̀. Nǹkan náà tẹ̀lé àgùntàn tẹ̀ náà fẹ́ káṣọ ìṣídà ni. Èmi ni. Mo pàlùkọ ẹ̀. Èmi kọ́ tọ̀dù fún ẹ. Excuse me, this is my office. I don't need this noise. Need I own office then. Officer, ẹ má bínú. Ẹ bá wò mí dáadáa. Ẹ mọ̀ mi. Èmi náà dẹ̀ mọ̀. Àtijọ́ juwọ́ ní níta máa tẹ ìjẹ mi tẹ kówó mi lọ. Ṣẹ́ni pálá ìlójú tì lọ́mọkùnrin. Ṣẹ́ni pé kò lójú tì. Is that why we're here? Okay, ọlọ́pàá ń ta tẹ́tẹ́. Ti rí onítẹ́tẹ́ òfò ara nǹkan tá à ń sọ náà. Màmá ẹ̀jọ́ tó lọ́wọ́ ọmọ tèmi lèmi fẹ́ rí. Ọmọ mi ni mo fẹ́ rí. Onítẹ́tẹ́. Àgùntàn ò pàṣẹ ìṣídà. Láti jọ́ bí mo ṣe filẹ̀. Ó wà lára nǹkan tí mo ṣe fi lé ẹ̀ lẹ́bùn ṣe wáyé. Kò responsible. Kí ni reason tàgùntàn ṣe máa ṣe ń jí costume? Ṣé ti gbọ́? Olówó òfò. Bó ṣe rí báyìí ṣe rí nìyẹn o. Ẹ wo ọ́fíìsà, a máa ríra náà, èmi àti ìyá máa. Ẹjọ́ sà. Ọmọ mi ni mo fẹ́ ẹjọ́. Ṣé wọ́n nìkan ló lọ́mọ ní? Mo fẹ́ rọ́mọ mi ẹjọ́. Mi ò need I own office then. Kò sí wàhálà àlàyé. So màmá ẹ tó gbẹ́ kòtò kò gbẹ́gi ẹ tó dẹ̀ bọ́ sínú ẹ̀ kò dá lápá. Ẹ ṣe ẹ máa wò wọ́n rùn bóyá bẹ́ẹ̀ni yẹn bá wa kòtò tí ó jìn tó bá kán lápá wọn á gbé lọ bí táwọn ti tò ṣe rí ẹ kó gbogbo wa lọ sínú gálò ẹ̀jẹ̀ kan ti wà mọ́bẹ̀ ká kú síbẹ̀. Ẹ kú iṣẹ́ ẹ kú tọ́jú tí náà ò ní bàjẹ́ lọ́wọ́ àrùn yìí lọ́wọ́ àmọ́ ìwà jẹ́ kó pẹ́kẹ́ tó yọjú sí mi. Mọ́ mi ẹ má bínú sí mi mà mo ṣẹ́jú èmi náà mà àti jẹ́ àti mu òun náà ni mo bá káàkiri bí gbogbo nǹkan tó máa ń wà lórí mi mo ṣe máa tọ́jú ìyàwó mi dẹ̀ ṣe máa tọ́jú ẹ̀yin náà òun ni mo bá káàkiri mà. Kò tiẹ̀ sí wàhálà ojú ti rójú báyìí ẹnu ti ṣe dẹ̀rẹ̀ ìgbàlẹ̀ káwọn ẹbí bọ̀. Ó bá ti yá ẹ̀yìn ó ti yá èmi náà. Ti yé mi báyìí. Èmi náà ti rẹ́dí mà. Àmọ́ kí ló dé tó jẹ́ ọpẹ́ tó ìtọ́ tí mo mọ lọ́mọ sábẹ́ látijọ́ yìí. Mọ́ mi kò ń ṣẹjọ́ mi mà. Ẹjọ́ ta wá ni. Àárín ọ̀la ni mo ti ní kó mú mi wá tipẹ́ òun ló máa ní kò tí ya kò tí ya. Màámi bí mo ṣe rí kọ̀ yín tẹ́ni kì í yọjú sí yín báyìí pé dandan mú láti rí yín mo sọ pé nǹkan yín máa béèrè ni mo ṣe mọ̀ mú wá mo dẹ̀ pé inú yín ti dùn báyìí sí ṣe máa dẹ̀ fi mí lẹ̀ lọ́rùn. A dúpẹ́ fọ́lọ́run ṣùgbọ́n ìyẹn nǹkan Ọlọ́run púpọ̀ torí nǹkan méjì mo ṣe fẹ́ rí ẹ. Kí ni ǹlẹ́ bàbá mi màmá yín ń kọ́. Mọ́ mi wà mà. Bàbá yín náà ń kọ́. Dáàdì mi náà wà. Wọ́n yìí wà. Bẹ́ẹ̀ ni mà. Lọ́n ṣeun. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí inú mi dùn pé yín náà wà lórí ìjókòó ẹ̀dẹ̀jọ́ ọlọ́gbọ́n èèyàn mo ṣe ti fojú wò yín. Ìyá ẹ̀ ti dé ìyá ẹ̀ tó bí ẹ tó dẹ̀ jẹ̀lé ẹ lórí kódà ó lóun fẹ́ rí ẹ sójú ó ti wá ẹ wá bí. Ìyá mi. Bẹ́ẹ̀ni. Babe jọ ṣéyàn máa ń ní ìyá méjì ni torí kò yé mi because ẹ̀yin ni mo mọ̀ níyà mi. Ọmọdé ń ṣe ẹ́
ìrí tí wọ́n rí bàbá ẹ̀ yìí ṣó tẹ́ni tó lè fẹ́ mi débi tí màá ṣàgbé àmọ́ fún. ìyá mi. ṣé ò kí ń gbọ́ pé ó máa ń pè mí ní màámi màámi. mo ń gbọ́. ṣé yàn ń pè ìyàwó ẹ̀ mọ́ mi ni. rárá mà. ìyá bàbá ẹ̀ lèmi. màmá ẹ̀ tó bí ẹ lọ́mọ tó dẹ̀jẹ̀ lé ẹ lórí tó gbé ẹ lẹ̀ fún mi láti kékeré láti 25 years ago ó ti wá ẹ wá. ìyá òṣìwò níyà tó gbé mi lẹ̀ tẹ́ sọ fún mi pé ó gbé mi lẹ̀ láti 25 years ago ó wá rí gbèrègbè orí burúkú kan wá ẹ wá ń sọ fún mi ẹ wá ń sọ mi pé ìyá mi kan béèrè ìyá wèrèwé béèrè ta ni ẹ wo màámi mi ò níyà kankan bí kankan mi ò lẹ́bí kankan mi ò léyàn kankan ẹ̀yin ni ìyá mi ẹ̀yin ni bàbá mi ẹ̀yin ni ìfẹ́ ayé mi ẹ̀yin lẹ́ni kejì mi ẹ̀yin ni gbogbo nǹkan tí mo nílé ayé mi ṣẹ́rí lẹ́yìn yín òun tún lọ kọ́ mi ọlọ́run mi kékeré nìyẹn ṣe lẹ́yìn méjì yẹn tẹ́ wà importance mi kò sẹ́ni bọ́dì tó wà importance mi mọ́ láyé mi ìyá ta ni kó jẹ́ wọ́n mọ̀ ẹ́ lọ sí iwájú àjẹ́ ìṣeré ni màá mi. ṣe kí ló ṣe àti báwọn ló ń sọ ọ̀rọ̀. kí ló ń bá mi sọ náà yá olórí burúkú wo kí ni. Ayọ̀lá tí ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ náà. ọ̀rọ̀ inú ilé wọn kì í sọ ń ta bàbá mi níbi tí ọ̀rọ̀ yẹn burú dé wọ́n ti mú mi lọ ságọ́ ọlọ́pàá o bẹ́ẹ̀ ni police station. kò ní já fún ibi tó wà kò ní jẹ́ ibi tó wà ọwọ́ fọlọ́pàá gbé ya tèmi ìgbà tó rìn lọ bí olórí burúkú kò mọ́ gbà yẹn ó wá rìn lórí burúkú dé ọwọ́ ti fàárọ̀ wọn ṣòṣì wọn máa wọ́wọ́ kí ní sẹ́jọ́ ẹ̀wọ̀n mèrè ẹ̀wọ̀n lórí burúkú sọ́ọ̀rẹ́ o kí ló ṣẹlẹ̀ yóò lórí burúkú wèrè wo ló gbé ìyá tèmi ìyá mi ìyá tó ń tọ́pẹ́ ayé wọn fẹ́ bàjẹ́ ibi tó wà ní èwo lórí burúkú màámi mi láìkẹ́ màámi ẹ̀ ṣọ́ra yín o ẹ̀ ṣọ́ra yín ilé mọ̀ ìyá tẹ̀ wá kiri o tó bá yẹ wá bá mi nu mọ́tò jẹ́ kó rí ẹ pé o. tó bá jẹ́ pé ọlọ́pàá ti tì mí lọ́lé. kí ni sílẹ̀. Ayọ̀lá mọ́mí ẹ máa padà sí mi. ẹni oroko tí ó tó gbúrọ̀ lọ́fà. Ayọ̀lá ó fẹ́ mẹ́rin. Ayọ̀lá ṣó má dì ní ṣó ti yá wèrè ní Ayọ̀lá èmi mò ń pè é lo èmi ni mò ń pè é lo dáhùn jọ Ayọ̀lá èmi ló wọ́ọ̀kà tí wọ́n wá jù ẹ̀ níwájú mọ́mí ẹ̀. ṣé o ní human feelings ara o ní làákàyè ni báwo ló ṣe máa sọ àdúró ọ̀rọ̀ yẹn fún mi ẹ sọ fún pé mo ní yàmbì kankan ẹ pè mí kẹ sọ fún mi tẹ́lẹ̀ mi ò mọ nǹkan kan ẹ kàn wá pè mí jókè bẹ̀rẹ̀ sí ní sọ rọ́bìṣì fún mi ó dàbí àlànà ṣé kò tó kí n bínú ni. jọjọ mo ti rò tó bá máa bínú náà iwájú ìyá tó ti wá ṣe wàhálà lé ẹ lórí tó tó ẹ láti kékeré bí wòyí iwájú ìyá yẹn ló yẹ kó ti bínú ṣó mọ gbogbo yẹn workout yẹn ṣó mọ condition tó fi yá yẹn sí mo tún wá ń pè ẹ tó dẹ̀ mọ orúkọ èèyàn tí mo jẹ́ gbé mò ń tijú ìyá yẹn ni kò yẹ kó dá mi lóhùn. ó dùn mí nìyà. ó dùn ẹ ló ṣe bọ́ta àbí. ìyá kan ṣe kàn máa dé láti ibìkan tó máa lóhùn lòún bí mi tẹ̀lé máa sọ fún mi ṣé ẹ kọ́ sọ fún mi ṣé mo mọ break out mi ni. kọ́ máa sọ fún ẹ. mi ò fẹ́ mọ̀ rí ni ṣé mo ní feelings pẹ̀lú ṣé mo mọ̀ rí mo mọ bóyá rí ni. etí wọn dùn ẹ nígbà tí ìyá yẹn sọ fún ẹ pé ó ti gbóhùn lọ police station ṣé kọ́ lọ tì yọ níyàmọ́ lẹ́nu. ó jọlá pé mi ò mọ̀ gbó abalura wa ṣe léṣe ni àbúlọ̀ burúkú ìyá ta ni ìyá yẹ. ìyá ẹ̀ tuntun wàá lù olórí burúkú aláìní orí ọ̀dẹ̀ wọ́n fi ìyá àwọn ẹ̀ oníwàálù ṣé òkè òkè ń wo fíìmù o láwọn ìyá tó máa ń lọ mú at the age of 100 years. ìyá tó fèèyàn lẹ́nu 25 years ni ìyá tèmi ṣé ìyá nìyàn àbálàgbà kọ́ ẹ̀dá. ó mi tẹ̀ nẹ́jọ́ bẹ́ẹ̀ rò mo nẹ́jọ́ bẹ́ẹ̀ orí burúkú tó ṣe àdúgbò ní táìmù fún. kò yẹ kó ti wọ́n máa tẹ́ dáadáa kò yẹ kó ti gbé bàjẹ́ dáadáa kò yẹ kó ti kọ́pù àbí màá gbá ẹ lójú ìyá ẹ ojú ìyá yan sísìn gbogbo bèrè tó ń ṣe ọ̀dà ìpọ́ ọmọ gidi lọ́pẹ́ mi. ó ti tó o lè ṣe ń pariwo náà ṣé gbogbo àní kó máa pa mí. kò yẹ kó tí wọ́n bá ta bi gba ìpò lórí burúkú ni ẹ wọ́n bá ta kó ní sónú lé kò fẹ́ kí ìyá ẹ̀ mọ́ mi lé ní àbí. ọdẹ òsì o tún gbèsè lédè bí báyìí olórí burúkú aláìní rórì. olórí burúkú máa lọ kọ ọdẹ. àbí kí ni àgbákò tí mo wá kọ bá. kóòtù ní sónú lé kókó wéré. ìbúyẹ kó bá. màá fi bàtà bẹ́ẹ̀ tí mo ní wá sọ̀rọ̀ mọ́ ó yá wéré. yàrá sọ́jọ́ kò sojú dára kó rẹ́rìn ọgbọ́n àbójúdé wọlé o. olóṣèlú bú padà. àbóló ìbùkún ni ẹni mọ́. àlùmọ̀ ta ló ń jó yìí. fóònù mi kọ́ yìí. fóònù ẹ̀ ni ta ló ń jó yìí. kí ni god tó ní láti máa lọ tún fóònù. kí ni god tí mi ò ní láti tún fóònù mi ò ṣe ìyàwó ẹ ni ta ló lórí burúkú ìkorò tó ń pèrè ẹ lóyin tí olùjọ da fẹ́yìn méjèèjì. kí ni liver tó ní
láti máa pí ikọ́ mi lẹ́yìn mi. kí ni reason tí wọn náà ṣe ń yan tó ṣe ń ṣe ṣìnà nígbà tó mọ̀ pé o ti níyàwó. aláìbàjẹ́ ìyàwó léwo ló máa ń tú fóònù ọkọ ẹ̀. a ṣe èrè ọkọ wo ló máa ń fáwọn àlè ní chance láti máa pè lẹ́ni tẹ̀ tó dẹ̀ mọ̀ pé òun níyàwó. olórí burúkú ni ẹ. ìyàwó wo tó ní fóònù tiẹ̀ tọ́kọ ò kí ń tu tóun dẹ̀ mú fóònù tọkọ tó sọ di tọ́ ẹ̀ tó máa fi ń ṣe. olórí burúkú ni ẹ láti bí ìgbà ṣe ìjọba. o rọ́ọ̀bù gbọ́ máa fi lùlù pa máa fi lùlù máa fi ẹ̀jẹ̀ lùlù máa fi pa lùlù. kó tó lọ fẹ́ pa mí èmi ni mo pa ẹ̀ olórí bukú aláyé bàjẹ́. Débi go ní dábì bọ̀bọ̀ bí ìbú olóòbí ìbú olóòbò ló jẹ́ rí òkè ó bọ̀ òkè bàbá rí tẹ́. torí pé wọ́n ríra wọn ọ̀rọ̀ ara wọn yẹra wọn. ó mú nǹkan tó jẹ mí bí obìnrin bí ìyá mi. bẹ́ẹ̀ ni ọkọ dáadáa responsible husband gbogbo èèyàn tó bá wíṣì wà báàgì olùkú rẹ̀. ẹni tí ò ní irú ẹni ò lè mọ ìrìn bẹ́ẹ̀ kò ní mí. ó bá ti máa pè mí nígbà tó mọ̀ pé mo bá ẹ̀ ní màá bá yín ọ̀tọ̀ nìkan tó sọ fún mi lórí fóònù ọ̀tọ̀ nìkan tí mo dé bá. ìgbàlódé kò ní bẹ ṣé nígbà tí mo pè é èmi mi fẹ́ bọ̀ nǹkan bí èèyàn kan tó yàjà kò ní pè láyé lọ́rùn bí ẹ̀ pé kó wá rescue ayé mi nǹkan tí mo ṣe pè é nìyẹn bàbá tí máa fi pè é ma fi kọ́ọ̀tù ó ti bẹ̀rù ó ti fún mi lọ ọkọ mi yé ọmọ tuntun gbàgbà ìgbà tí tó máa fi bẹ̀mí tán ó ti fún mi lówó ẹ̀nà tí òwò ẹ̀ tí bá fẹ́ mo lè kú ta ló fẹ́ fẹ́ mi tóun kò bá fẹ́ mi kú ni bẹ́ẹ̀ ni o kú bẹ́ẹ̀ ni. Aloma ẹ pẹ̀lẹ́ kú tọ́jú mo mọ̀ pé so many people ló máa like relationship ẹ̀yin àti ìyàwó yín ó wà òkè ẹ jọ ẹ bá mi máa ṣe jẹ́jẹ́ ẹ mọ̀ páwa obìnrin afraja ọkàn Ọlọ́run so díẹ̀díẹ̀ ẹ jọ Ọlọ́run ní jẹ́ kí ṣùgbọ́n mo pa lọ́wọ́ wa. ilé èlé ó wà gàrú ni o lè kú láéláé. ṣé ìwà mo kú tì ìwà ìṣà mi ò lè bọ́bá mi ì lè kú torí ọkùnrin kankan láàyè kò bọ́ tí bá kú ó máa kú tẹ̀lé mi. èlé tó bá kú máa kú. ó tọ́ ni o tó bá tí bá kú ó máa kú tẹ̀lé mi. owó mi ń nà ẹ̀ nà á máa ń nà. ọ̀tọ̀ ni ẹ máa sánsá bí owó. má tẹ ẹ gbádùn. dáàdì pẹ̀lẹ́ jàre tí o. dáàdì ẹ pẹ̀lẹ́. jọ ìpè tó pè mí sìn ìpè ìjayà ni mo wá débi tán ó ń sọ fún mi pé o ti fẹ́ lu òun pa kí ni mo báyìí. ìpè ọlá nìta. ìpè òfòrè. ó ń sọ fún mi pé o ti fẹ́ lu òun pa kí ni mo báyìí. ọkọ mi ní tòótọ́ pé dáadé. ìgbà tó fẹ́ nà mí pa ni bọ̀ ó ti bẹ̀ mí. kí wàá ní kàtìkà nígbà tí gbogbo ẹ̀ níyànjú tán ìwọ ò ṣe pè mí pé ọ̀rọ̀ ti sẹ́tù òkè máa ṣe tèmi o. ẹ má ṣe báyìí fún mi ẹ fẹ́ pa mí ni. èmi ò bẹ́ẹ̀ sọ àrẹ sọ́sì pé màá wà nínú ìbòyè ẹ̀rí máa ṣe bẹ́ẹ̀ ṣe wá ń ṣe nígbà yẹn. o mọ bí tí mo wà ní
láàrin àwọn tèmi onítàjọ́ ń ṣe tí mo tí tẹ́ǹtà púùlù. ṣé tí wọn náà bá rí. Daddy, ó ti mi understand. Kò yé mi pé àkẹ́ try láti bá lò máa sọ̀rọ̀ kó máa tẹ̀ jẹ́jẹ́ pẹ̀lú ẹ̀. Mo rí pé wọ́n wà in love. Ọlọ́run àmì dáàdì. Àmì every daddy advice wa àjọ máa fẹ́ àwọn àdọ́jà lẹ́nu. Ọlọ́run kò sí kan tó lè yà wá. Wọ́n love ara wọn gan. Daddy, Ìkúrọ́ lálábàkú ẹ̀ mo ti bá plan mo ti promise ìyàwó mi pé ìjọkújọ tẹ bá kú ìfẹ́ wọn bí tẹ kú sí màálù 3 ni máa fẹ́. lémi ikú ìpẹta lórí irun èwo lélẹ̀ tẹ́yìn jẹ iná. ẹ̀wọ̀n màálù ni o. ẹ fẹ́ jẹ. Daddy. ẹ jẹ́ bàbá yín wọ́n mi tó pọ̀. ẹ jẹ́ bàbá yín bù sí wa àbí. wọ́n ò nǹkan bó tòní guys. dododo Daddy ẹ máa ń sọ̀kù. ẹnà Daddy mọ̀ play gan. mo sọ̀kù fàṣẹta ni. màá jẹ yín Daddy. èmi. Daddy máa jẹ yín. lọ́kùnrin ẹ̀sẹ̀. Daddy ọkọ mi máa jẹ yín máa fọ́ bí play. ìwọ lọ́kùnrin ẹ̀sẹ̀. ọkùnrin ẹ̀sìn wà lé fún mi. ó bàbá jẹ yín. mo ti lọ síwọ́. Daddy jẹ mọ́ dání. èmi máa jẹ yín. ìyá mi lówó bẹ̀rẹ̀. ẹ wá yà bá mi ta. àwọn yìí ṣe bẹ́ẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ o àwọn ọmọ wọ̀nyí ṣe bẹ́ẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ o. mo ní pé ọ̀rọ̀ rẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ o ara mi rírí mo rórí ológbò látẹ̀. mo ní ọ̀rọ̀ rẹ̀ o àwọn ọmọ wọ̀nyí ṣe bẹ́ẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ o àwọn ọmọ wọ̀nyí ṣe bẹ́ẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ o ṣé ìfẹ́ ni ká pè yí sẹ́ o irú ìfẹ́ wo lè yí o ìfẹ́ gbígbóná yóò mi ò fẹ́ àbí kí ni ká pè yí ṣebí wọ́n ní bọ́lá nífẹ̀ẹ́ méjì bá ríra wọn wọ́n ti mọ́ra wọn gbági ṣùgbọ́n èyí ò yé mi mọ́ wọ́n fòwúrọ̀ já wọ́n fọ̀sán rẹ̀ bọ́ bá fọ̀sán jà wọ́n tún falẹ̀ rẹ̀ ẹni tó bá wá parí ìjà ni wọ́n ń forí ẹ̀ fagbọ́n o ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra fún wọn mo ní ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra fún wọn ìjà wọn ò yé wa o irú kí lè yí o wọ́n pariwo wọ́n lura wọn mo ní wọ́n pariwo wọ́n lura wọn bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ wọn wípé kí ló ṣẹlẹ̀ wọ́n ní ẹ wá máa lọ ìjà máa ti tán o. mo ní bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ wọn pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní ẹ wá máa lọ ìjà máa ti tán o. alómakẹ́ tó já wọlé báyìí ó mọ̀ pé ọ́fíìsì ní báyìí náà wọn kì í gbá wọlé. ó fẹ́ jẹ́ èṣà kò fẹ́ já fún ẹ̀ṣá kí ló dé kí ló ń ṣe báyìí. máa lọ jàre. sọ́dọ̀ ọdún ẹ̀gbọ́n mi bẹ̀rẹ̀ ṣe láyé ẹ̀fẹ́ bàjẹ́ ká kí ló ń ṣe lọ́wọ́ kí ló ń ṣe pẹ̀lú ìyàwó mi ní ọ̀rọ̀ ọmọlúwàbí pátá lásán pẹ̀lú ìyàwó mi ṣọ́ọ̀bù tó fún oyè mi ẹgbà ayé mi ti bàjẹ́. ṣó tún ti bẹ̀rẹ̀ olóyè kúkú ni ọmọdé yìí o. bódà ibi iṣẹ́ tó ń ṣe lélẹ́yìn náà. iṣẹ́ tó ń ṣe nìyẹn ṣé ìyàwó tiẹ̀ náà lè ṣe náà ó lè wá ọ̀rọ̀ ọmọlúwàbí báyìí pẹ̀lú ìyàwó ẹ̀ kébìnrin ọwọ́ àná kí n pọ́ pátá nìkan lọ́dún kiri wọ́n dún kiri ayé mi ti bàjẹ́ wọ́n dún kiri. ṣó lórí burúkú ni ẹni ṣé mi kí fún ọ náà ni ewé ń gbére gan. ayé mo ṣe bẹ́ẹ̀ ó ti bẹ̀ lórí burúkú ẹ̀ o. àbúrò ìdúró tó ń bá ṣe ayé wọ́n ti bàjẹ́ o ìwọ ọmọ kú yìí nàlẹ́ ìgbà mi sọ fún kú ìyàwó mi lọ́jà òní tó yíye àwọn ọmọdé náà ẹgbẹ́ ẹ pa bàbá yìí lọ́ba kú ẹ̀fọ́ lọ fúnlẹ̀. lọ́ba kú ẹ̀fọ́ lọ sílẹ̀ ayé fẹ́ bá jẹ̀ṣà ayé fẹ́ bá jẹ̀ṣà kò fẹ́ dá fún ẹja àbúrò ìwọ bó ṣe. ọjọ́ dúró ọmọ ọ̀ ní sọ́ọ́lì lọ lórí burúkú. ọ̀là ló bá di tẹrú ayé báyìí gan. ọmọ yìí lọ sáǹsì kọjá ọ̀dọ̀ kí lè máa fọwọ́ kọjá àwọn wà bẹ́ẹ̀ ìyàwó ọ̀gá. ó ti fẹ́ dà. ó ní sọ́ọ́lì rẹ̀ ó yẹ kí ìyá ìdúró ni ọmọ rẹ̀ lórí burúkú olè.
wọ́n sọ pé àwọn ò lè kówó yẹn fún mi pé ilẹ̀ máa gbowó yẹn fún ara yín o pé àwọn ṣáà lè kó fún mi. o sọ fún pé mo need urgently. mo ṣàlàyé fún wọn ní oníbẹ̀ ṣe máa ríra yín bẹ̀ ṣe máa gbà lọ́wọ́ ara wọn. ọ̀rọ̀ ẹ ti yé mi mo ti mọ nǹkan tó ń try láti sọ ìwọ máa wọ̀rẹ̀ o lè padà sọ́fíìsì tó ti bọ́. kọ́mọ wá ó máa bá mi lọ sí ilé ọ̀dọ̀ mi sìn tó ti yẹ wá lọ dáná bàbá mi ṣe oríṣiríṣi ọbẹ̀ tí mo lè máa microwave láàárọ̀ lọ́sọ̀ọ́sọ́ àmọ̀ pé ayé ò sí around so kò ní yẹ pé màmá dákà jẹ káàkiri. ṣé ọmọdé yóò wá sílé ni. a máa kọ́ mi ó mọ̀ pé ọmọdé wà nílé kí n tó rìn ṣé o fẹ́ kàn ṣe ni o fẹ́ jíṣẹ́ fún mi ṣé wàá ṣe àbò ṣe. ó yá owó tí ẹ fẹ́ fún mi tí mo fẹ́ fi ṣe kinní yẹn kan. owó lájẹṣẹ́kù náà owó wà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ mọ̀ pé mi ò lè jẹ lówó obviously iye tó bá ná máa san fún ẹ padà times 2 o gbọ́. okay sir. all right. kò gbúdọ̀ gbàgbé ìtàn síyàn lọ́rùn. godmother ṣé ṣe bẹ́yìn àtẹ̀lé yín ẹjọ́ ńlára yín. kí ni tiẹ̀. kí ni tẹ̀lé báwo bóyá ti níyàwó nílé. mo mọ̀ sẹ́ o gbọ́ngbà tẹ́mi náà sọ fún sí ok ṣé kí n máa fa àgbàlagbà ara mi kí n máa fi ṣe lágbàlagbà kiri kitchen kí n dọ̀mí gbóná jọ̀wọ́ kí n domi jí òkun káta ta sí mi níbi tí ò yẹ káta ta sí mi ń bẹ́ àbí kó ṣáde ìkíní dànù mọ́ mi lọ́wọ́ ìyẹn ló fẹ́. obìnrin ọlọ́run aṣọ yìí náà. ó ní nǹkan tí mo bá wá tẹ́lẹ̀ dájú. ó sì lọ́rọ̀ èmi rò pé ibi tó fẹ́ ti wọlé náà nìyẹn ká dẹ̀ randọ̀ pẹ̀lú tó táwọn sọ ká máa lọ. ok mò ń gbọ́. ẹ wò dáàdi àlùmọ̀ ti fẹ́ pa mí ó ti fẹ́ gbẹ̀mí mi. kí ló ṣe. ní last week ìyẹn wá ṣe pedicure ìṣẹ̀lẹ̀ àlùmọ̀ sọ pé mo fọwọ́ pa lẹ́sẹ̀ ẹ̀sà tí ọba ṣe pedicure ń bọ́ ló máa gbẹ́sẹ̀ sí ṣé bórí ẹsẹ̀ mi ni ìṣẹ̀lẹ̀ àlùmọ̀ abẹ́ ni ẹja tó fọ́ gbogbo makeup studio tó fọ́ gbogbo spa gbogbo everything ní àná alánà again bàbá kan wá ṣe body massage lọ́dọ̀ mi àlùmọ̀ àna bọ̀bọ̀ yẹn òwò ló kò ń bí ọ̀dọ̀ mi òwò ló sábọ̀tà. ìyẹn náà wọ́dọ̀ ẹni òwò ni. inú nà ṣùgbọ́n máa wọ boxers tó wẹ̀ lọ máa fi kàn fi bu bíbà yìí. òkè yẹn ló pè ní o sọ bí gbàtẹ́gbẹ́ yẹn náà wọ nǹkan kan tó fi wọlé náà gbà tó bá jẹ́ mi náà ní gbà. tó ti sún mi ti fẹ́ ná mi pa. kí ni problem àlùmọ̀ náà. kí mo fẹ́ ṣe sọ̀rọ̀ bọ̀bọ̀ ìtòrí ọlọ́run. ó ti sú mi o ó ti sú mi o. báwo ni àpòrí àparò ẹja kò ọ̀rọ̀ ẹ náà lọ sọ lọ́wọ́. kí ni kí ló wá ṣe. kí ńlá ni ṣé mi ni wàá fẹjọ́ ẹ̀sùn òun ni kò ṣàlàyé nǹkan tí mo lè lọ fẹjọ́ ẹ̀sùn. ẹjọ́ mi ló wá fi sún ibà. so ṣé mi ní fẹjọ́ sún nígbà tó bá ná mi pa. láì sọ fún mi bó ń bọ̀ mi. orí ìyàn níwájú mi o dẹ̀ accuse ẹ̀ kí ló wá ṣe ń bí ok kí ló rẹ̀ sọ́ọ̀ kí wọ́n máa ṣe níbà. no sir mi respect kó máa fẹjọ́ sùn yìí ṣọ́ sọ̀tọ̀ fún yín. gbogbo ẹ̀ ló sọ. ó ṣàlàyé fún yín. in detail. ẹ kí wọ́n lẹ́yìn sọ fún. mi ò dẹ̀ rí nǹkan tó rọ́ǹgì mẹ́. yes mi ò rí nǹkan tó rọ́ǹgì mẹ́. ṣọ́ọ̀bù mo fọwọ́ mi gbà fúyàwó mi kí wọ́n wọ́n bẹ̀ kí wọ́n bá ọkùnrin nínú ṣọ́ọ̀bù níwọ̀ ọmọlúàbí ìwọ̀ ọmọlúàbí. ok jọ tí wọ́n bá ń ṣe body massage fún yàn ṣòro pé kó egun ló máa wà agbádá ló máa wà so ó máa wọ short so á dẹ̀ bọ́ short ok kí ló wá fẹ́ kó ṣẹlẹ̀. ìdè local boy kò lè mọ. ẹyẹ ṣé ló máa ń ṣe. máa ń ṣe dáadáa. pẹ̀lú ìyàwó yín àbí. pẹ̀lú ìyàwó mi kọ́ pẹ̀lú staff tí n bá níbẹ̀ ni. ìyàwó níyàwó. ìyàwó. ó máa gbé iṣẹ́ ṣẹ̀. no ẹ̀ẹ́dẹ̀ ó gbọ́dọ̀ pẹ́ bá ka iná ó lè ṣe kan. ọkọ̀ ẹmọṣẹ́ tó gbà ó máa tẹ̀ mí báyìí á tẹ gbogbo fóró méjèèjì láyà á tẹ̀ normal thing ni body massage yes then wọ́n ní kan wá ó wá ṣe pedicure ó gbé ẹsẹ̀ ó gbé sórí ìtàn ẹ̀ ó tún mú yẹn náà ó lù ú pa. kí ló ń ṣàkíyèsí sọ ọba yìí náà báwo ló ṣe máa gbẹ́sẹ̀ lórí ẹsẹ̀ ìyàwó mi. bẹ́ẹ̀ yọba ń ṣe pedicure mo ló fẹ́ kó gbẹ́sẹ̀ sí orí bọ́gíárì kó wá ń gẹ̀ẹ́sẹ̀ sórí bọ́gíárì mo bí ẹni. ẹ wò gbọ́dọ̀ mi ò sí kì í ṣápí ẹ̀ǹdì o tó bá rí pé mo ṣápí ẹ̀ǹdì kan bàtọ́ kọ́ wa tó gbà ẹ̀ mú ní mi ò lè ṣe olórí burúkú ọba rẹ̀ ló kówó lẹ̀ tí mo fi kọ́ṣẹ́ òun. níbo ló ti gbá ṣàwòrì tó wọ̀ náà ń dá happy ending àti ẹ̀ make sense ṣíwọ́n náà tó gbádùn. tó kàn ń sọ ni. tó gbádùn. ẹ̀ẹ́dà òyìnbó sọ̀rọ̀ ti yé ni tó bá ṣe happy ending tó bá sọ ni. ok o fẹ́ ṣe happy ending o fẹ́ ṣe happy ending àbí wọn láì ò ní happy ending ayé ẹ̀ tó bá ti kí ló ń ṣe happy ending kan happy go ni that's okay nǹkan tí mo fẹ́ kò lè lu ẹ lójú mi láyéláyé kò tó bẹ́ẹ̀ kò lè lu ẹ lọ́dọ̀ tèmi èmi jọ lójú ọmọ tó gbọ́rọ̀ ni ó gbọ́
òun bá tiẹ̀ jẹ́. ọmọ tó ń wo yìí ọmọ tó lọ́ọ̀bẹ gan ni. àwọn ọmọ akẹ́mi náà lọ́ọ̀bù. láti bí ọdún kan láti ló ti fún mi ríngì kò ṣe wẹ́ẹ́dì kò ṣe ẹni tó lórí burúkú nínú ọdún ti sún mi ní ìtẹ̀ ìṣẹ́ mọ́. ìṣẹ́ mọ́. ṣe bó fẹ́ kó sẹ́tù ló ṣe wá bá mi. it's alright obìnrin yẹn má fi yọ̀ já that's okay. jùmọ̀ fún nǹkan mọ́ra. fún nǹkan mọ́ra. mo lọ́ọ̀bẹ̀ òun náà mọ̀. òun náà lọ́ọ̀bẹ̀. náà I love you. ìwọ náà máa sọ̀rọ̀ jù tọkọ bá ti ń bínú má bàa bínú. Òjòlá dáàdì ni mo ti ní màá lọ kọ́ lórí kó ilé ẹ̀mí ní ṣé mọ́. ó lọ́ọ̀bẹ̀. ìgbà ẹ̀ ló fi tó. ó di tán. dáàdì ẹ ṣe. ilé yín ò ní bàjẹ́ lágbára Ọlọ́run bá ọ̀nà yín á tó lágbára Ọlọ́run bá pẹ́lẹ́. sọlá ibùkún ni ẹni láyé ti bàjẹ́ ni sọlá ibùkún ni ẹni sọlá ní ẹni. ṣé o ṣì èrè ni tàbí wọn kì í wọ́n ṣé wọn fà mí mọ́ra ni. ká ló wọ ẹ mọ́ra. ẹ fà mí mọ́ra ẹ fọ́ mọ́ mi. ìwọ lówó wá bá mi ní òdòdó mọ ìṣeré o. àgbàyà ni èèyàn gidi lèmi pè yín àṣeyàn jàtìjàtì nìyí. àní kí ni. ṣé báyìí ti bàjẹ́. báyìí wo bàjẹ́. ọ̀gá mi ló ń yí sọ́ọ̀tì ṣọlá ibùkún ni ẹni. ọkọ mi ṣe bó wa ń bí ṣùgbọ́n orí bàtọ̀ so mọ́ mi. ọ̀gẹ́lẹ́ yóò ṣe yàn gidi tó ti sáré parọ́ sí i. ọlọ́run burúkú ni yín o. kò fẹ́ dà fún ẹ. kò fẹ́ dà fún ọgọ́ ó yàgbẹ́ ni. ayé fẹ́ bàjẹ́. ayé òun kò fẹ́ bàjẹ́ ó ní trust issue ṣọ́bà mi sùn ní àṣìírè. ṣọlá ibùkún ni ẹni tó ń gbọ́dọ̀ lọ. lọ́dọ̀ sí lọ. àfi kó máa lékún mi rí tó tún bá kùnrin ẹgbẹ́ ìjàrí. èmi nìkan ló máa nà mí ò ṣe máa ọ̀rẹ́ mi ti kì í fi ẹlẹ̀. mo tún rò bóyá léyìn ògiri àṣẹ wèrè làwọn náà. kò ní sọjọ́ bẹ́ẹ̀ méjèèjì. ẹ tó sì lánàá. bí ti burú ẹ̀ lé. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mọ́mì ní òótọ́ láti ṣẹ́yìn ìgbà tí àǹtí mi dẹ́ pè mí tó ṣàlàyé everything fún mi mo really blame wọn gan because èèyàn kì í mọ ẹjọ́ ẹ̀ kí èèyàn má mọ̀ ọ́dà mo blame wọn gan ni bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ bọ̀tọ̀ Ọlọ́run wà ń bẹ̀ gbogbo nǹkan tó dẹ̀ bá mi sọ ó yé mi gan lẹ́nu because àǹtí mi sincerely ẹ kókun gan ẹ kókun gidi gan ni. kò ní gbọ́. mi lábìjáre ibi tí ń wò mọ́ torí tábà máa sọ lọ tábà máa sọ bọ̀ wá ní ìyá tó fọwọ́n ẹ̀ lẹ̀ tó lọ tí ò bójú ẹ̀yìn ìyá ṣáà ni èmi náà dẹ̀ ọmọ mi ò fọkànlẹ̀. ṣùgbọ́n màmá nígbà tí àárín ọlá tó kéré tèmi àti bàbá ẹ̀ tá a jọ wà màmá kò sí nǹkan kan àti jẹ́ nira àti mú nira mo ṣe wá wò pé ṣé bá a ṣe máa bá lọ lélẹ̀ ọkọ tí mo lè fẹ́ náà kì í ṣe bójọ́kọ náà tààrà ni mo wá wò pé ókè kí ni mo fẹ́ ṣe ìmọ̀ ni ó dà mo bá tó àwọn èèyàn lọ ẹjọ́ kẹgbà mi ẹ ràn mí lọ́wọ́ mi ìfẹ́ máa bá báyìí lọ bí wọ́n ṣe bá mi ṣọ̀nà ìlú òyìnbó ni màmá lóòótọ́ mo lọ lóyìnbó mo fọmọlẹ̀ kì í ṣègbúrú mi ní kété tí mo dé lóyìnbó màmá kò rọrùn mo rìn gbòòrò lóyìnbó ọwọ́ mi ò tètè tẹ̀kú ìdá màmá mo rìn kiri bàbá tó jẹ́ bàbá tiẹ̀ náà mi ní kọ́ńtàtì ẹ̀ mọ́. báwo ló ṣe fẹ́ ni. tó bá tún sọ̀rọ̀ bẹ́ẹ̀. níbo tí yóò mọ́ mi. mi ní ìdùnnú mi kọ́ ni mo ṣe fọmọ mi lẹ̀ màmá ọwọ́ mi ò tètè tẹ̀kú dá ó ní mo ṣe mo lọ màmá mo lọ ọkọ mi wà lọ́dọ̀ ọmọ mi ọkọ mi wà ń bẹ̀ ojoojúmọ́ màmá ni mo fi ronú pé mo fọmọ lẹ̀ sí Nàìjíríà àtọwọ́ mi dẹ̀ ti tẹ̀kùn dà báyìí kí n wá lé kí n wá búrò màmá kan tó gbé mi wá nìyẹn màmá mi ń ṣe ìyá àyà
mi ń ṣe ìyá tó ń nàka sí. Màmá mi ò ń ṣe ìyá mi ò ń ṣe ìyá èmi mọ̀ pé mi ò kì í ṣe ìyá. Ṣùgbọ́n ojú rí bó ṣe rí, mo dẹ̀ gbà. Màmá mo gbẹ̀bí mi o. Mo gbẹ̀bí mi. Torí bó jẹ́ ẹran lásán lèèyàn filẹ̀, ó yẹ kó bójú wẹ̀yìn kó wò ó. Pé ṣé ẹran yìí jẹun, ṣé kò tí ì dùn ní lọ? Màmá mo gbẹ̀bí mi mi ò lọ́nà tí mo fẹ́ gbé gbà ni. Ìlú òyìnbó ń ṣe kò sí Abẹ́òkúta, màmá. Ìlú òyìnbó ń ṣe kò sí Ìbàdàn. Tó bá yẹ kó rí bẹ́ẹ̀ ni, máa bójú wẹ̀yìn. Màmá mo gbẹ̀bí mi. Mo gbẹ̀bí mi. Ẹ jọ̀ọ́, ṣẹ́yìn kọ́ ni just Adewumi lórí Instagram? Glitterstouch. Ṣé sọ pé tẹ́ bá dé Nàìjíríà máa book mi, ẹ máa wá sí studio ẹ máa ṣe makeup. Ọmọ yìí ni ta ni? Ẹ̀gbọ́n mo lẹ̀ for good 25 years. For 25 good years. Ẹ wá dín ẹ̀ ń sunkún bí egbére. Ok, ìgbà gbogbo àti ẹ wà ń bẹ̀ yẹn, ẹ rò ẹ fílẹ̀ pé ẹ fi èèyàn kan lẹ̀. Ẹ tún wá lórí láyà, ẹ fọlọ́pàá mú màmí. Àtẹ̀yìn àti bàbá mi ẹ̀yin méjì useless. Àwọn máa ta púùlù kiri ni, ọpẹ́lọpẹ́ ìyá yìí, ẹ ń ṣe ìyá mi o. Ìwé ò dẹ̀ ń ṣe bàbá mi. Ìyá yìí ni ìyá mi àti bàbá mi, èmi dẹ̀ kọ́ lẹ́ṣẹ̀. Ẹni tẹ́ ẹ ṣe, sọ ẹni tẹ́ ẹ ṣe ní kẹ́ ẹ bẹ̀, ẹ má bẹ̀ mí. Òbí, má ẹ bá sọ bẹ́ẹ̀ mọ́, ládùúrú wa láti mo ṣe lórí ìwọ ọmọ yìí. Ṣé mi ò gbìyànjú tó ni? Nígbà tí ìyá ẹ fi ẹlẹ̀ tó sá lọ yẹn, òrá mi rí ẹ mọ́, mi rí ìyá mọ́, díẹ̀ ló kù kó lọ korí bọ́ stóòfù tí mo rá ẹ mú. Gbogbo bisikíìtì tí mo rà, gbogbo nǹkan tí mo rà fún ẹ, tí màá rún bisikíìtì sínú gàrí, gbogbo wàhálà yẹn, ok, kó já sá sọ́nsìn. Màámi, ẹ ti bọ́ ọmọ ẹ jẹ́ o. Àwọn ẹ̀sán kó wá bí gbà. Ṣé tó bá ń sọ̀rọ̀ bàbá ṣó yẹ kẹ́ jáde kẹ́ sọ fi sí? Ọ̀rọ̀ bàbá ni ń jáde. Tẹ́tẹ́lẹ̀ máa máa ta kiri from one place to another. Ìyá yìí nìkan ló mọ bí mo ṣe ń jẹ, tí mo ṣe ń mu. Ṣé rí bí ilé ìṣètò tí ó bá ń ṣọlá ọkọ mi? Ibo lẹ́ fi pé mo máa wà? Ẹ wá dé tán ẹ̀ ń ké tí wọ́n bá dé rí lórí Instagram tẹ máa post tẹ máa ṣe táwọn èèyàn pé èèyàn tán wọn ò ní mọ̀ pé abíagbá nìyẹn kì í ṣe abíamọ ojú gbà mí ti fún wọn. Má ló tó ń sọ o. Ọ̀nkú ẹ ṣáà máa dà wọn lóhùn, ẹ má dà wọn lóhùn. Báwo lẹ ṣe jẹ́ síra ni? Ṣùgbọ́n èèyàn ti yín ni. Aláìníròónú mà lọmọ yìí o. Kò sí wàhálà. Bàbá mi ò ṣe tí ẹ ò ní bàjẹ́ o. Má bá mi tún lé ẹ náà tó. Ò ní rí ìdíbàjẹ́. Olúwa máa gbọ́wọ́ ẹ sókè. Ìyá ọmọ mi. Sórí ọ̀rọ̀ òdùn lẹ́nu wa o. Tójú ò bá tó lè rí ẹ kó tara lé ẹ. Àga tí wèrè ẹ gàba lé lórí yẹn ṣé o mọ bó ṣe débẹ̀? Oúnjẹ ọmọ náà ṣe. Ibikíbi tó lè gbà wá. Ọ̀nkú ẹ má dà wọn lóhùn. Gbogbo tó ń sọ yẹn ẹ ṣáà máa wù wá o. Ọmọ ẹni ìbá jọ nínú ni ò bá dùn. Ìwọ bébí ẹ̀rì. Bébí ẹ̀rì lẹ́yìn móòlù ẹ̀ tó tá mọ́ kiri. Má bà àga yẹn jẹ́ owó iyebíye ló rà káwọ́ kúrò lórí àga yé rọ̀ mọ́. Màmí oúnjẹ ọmọ lélẹ̀ oúnjẹ ọmọ ni. Oúnjẹ ọmọ wo? Ọmọ wo ló tọ́ tó fẹ́ jẹun? Ẹ bá mi dúpẹ́. Bàbá mi, èmi lọ lọ́pẹ́ o. Ẹ bá mi dúpẹ́ kórìí mi sùn. Mo rọ́mọ òun wò láwò yìí. Ó dẹ̀ wúlò. Ọlọ́run ṣe lọ́wọ́ ṣá. Èmi ni kẹ́ máa bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mi ò bínú sí ẹ o, ìyá mi. Mi ò bínú rárá. Tí mi bá rí ìwòye ńkọ́. Má sunkún ṣáà dìde. Màámi ẹ fà mọ́ra, ẹ fà mọ́ra. Ó kó dọ́là wá, ẹ fà mọ́ra. Agbẹ́nu ẹ sọ́ọ̀ láì ní tìjú gbó. Òyà fàyẹ́ mi. Fàyẹ́ mi. Wọ́n mi ọwọ́ yẹn ti dá. Ọmọ ẹ náà ṣoríire. Bàbá mi dídé ń tiẹ̀ olùṣẹ́ mi. Òun kò ṣẹ̀ mí. Tí kò bá wá sẹ́ni tó tọ̀ ń Àlùmọ́ àti kò sí inú orí ẹ̀ kí ló ṣẹlẹ̀? Kí ló ń ṣe tó sọ fún mi pé ẹ má bínú mi ò lérò pé o sì máa wá nu ọ́fíìsì mi padà náà. Ẹ má bínú. Àlùmọ́ ṣó mọ́ tún tí wà tẹ́lẹ̀ tó pè níyàwó ẹ̀ ṣó mọ́ tún tẹ́ fi mí pa mí báyìí?
ẹ bẹ̀rẹ̀ sí ní gbá mi sọ́tún gbá mi sósì ẹ fi mí sọ mí di gbá àwùyọ tẹ́ ń ṣọwọ́ sínú ẹ̀ kàn ń sọ̀rọ̀ sí mi anyhow mo dẹ̀ ń wò. ọmọ yẹn ló fẹ́ fa gbogbo ìbínú ọjọ́ yẹn ẹ má bí. àlùmá. ẹ̀yin náà lè sọ pé téèyàn ò bá gbàgbé ọ̀rọ̀ àná kò lè rí ọba ṣe. bàbá ṣeré òkè tọrọ àná ẹ bá lọ dùn yàn jù àṣìmáma bẹ́ẹ̀ ni ẹ náà ṣeré àbí. ẹ má bínú ẹ ṣáà má bínú ọmọ igi ó ní mẹ́kọ̀ọ́ jẹ́ kó má ra lọ́wọ́. òjẹkújẹ ló ń jẹ o ẹ̀kọ́ tí ò normal ló ń jẹ o tó bá jẹ́ ẹ̀kọ́ tán sè tó ti jiná dáadáa tó dẹ̀ ti le ó ní jẹ́ kó máa tọ́ bọ̀ kó máa ra ẹ lọ́wọ́. ẹ má bínú kò sí nǹkan tí mo máa sọ ẹ má bínú. kò sí wàhálà ó ń yọ̀ ni because ó mọ̀ pé mo like ẹ that's the fact tí mo fẹ́ kó mọ̀ nìyẹn nǹkan tó ṣe lè ní gut láti tún lè wọnú ọ́fíìsì mi wá nìyẹn torí pé mo mọ̀ pé mo like ẹ gan. ẹ má bínú sọ. kò sí problem èmi ti darí jẹ torí à ń ṣe náà Ọlọ́run dárí jiyàn so awẹ́dì ń ta sí èèyàn anyway ṣé kò sí problem kan rárá. kò sí kankan sá mẹ pé kò sí nǹkan tí mo lè ṣe ní ayé tí mo ní jẹ́ kẹ́ mọ̀. máa gbé mi mọ́ra àló máa gbé mi mọ́ra yé mi jọ lọ. nǹkan tẹ́yìn náà mọ̀ ní tí mo lè ṣe kankan lẹ́yìn yẹn. ọ̀nà ìyẹn ò possible kò possible. mo fẹ́ ṣe wedding. o ti níyàwó mi. ìyàwó mi bá wo ọ̀gá mi ayọ̀ mi ìfẹ́ ayé mi ìdùnnú mi ìfọkànbalẹ̀ mi náà ni ayọ̀lá mi náà ni. dáṣe màárín. ayọ̀lá mi náà ni. ẹ̀mí ní òbí àmọ̀lẹ́fẹ́yàwó kankan mọ́ láyé obìnrin kankan kì í hùn mọ́. àlómà pẹ̀lú. ọ̀gá gbogbo àwọn nǹkan tẹ́yìn wo yẹn fi styler fi ń ṣe ẹ̀yin tẹ́ wọ́n ń talẹ̀ máa ń wo bí nǹkan tó tóbi gan-an. mo dẹ̀ like pattern relationship yẹn mo like eventually ẹ padà end up láti ṣe wedding that's good ó di yé mi kò sí wàhálà. àlómà nǹkan tó fẹ́ ṣe yóò ṣe nǹkan kékeré o marriage ò kì í ṣe nǹkan bíntín university tí ò ní end ni on a more serious note because ẹni tó bá máa bá obìnrin gbé ó máa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Ìyá bàbá mi jẹ́ kí n mọ̀ pé aláwòkù ní gbogbo obìnrin wọ́n kóra wọn mọ́ pé wèrè táwọn òbí àwọn tí wọ́n wò títí tí wọ́n ò rí wò tán lóbìnrin máa gbé délé ọkọ ọkùnrin á wá continue láti máa treat madness yẹn tó bá fi kú kò ní rí wò tán o so mo rú nǹkan tó ń try láti sọ ẹ̀ ó túmọ̀ sí pé tó bá ti ṣe nǹkan tó bá ìtẹ̀ tó họ̀ tẹ̀ ó intentionally ṣe ni o ilé tó bá ṣe tó bá ń pa ẹlẹ́rìn tó bá ń rẹ́rìn yẹn ó ṣe mistake ni kò dùn mọ́ o bí kò máa jà kò máa sunkún kò máa bínú lóbìnrin fẹ́ but ìwọ ló máa wá kọ́ṣọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin tó ní wisdom tó ní làákàyè jùlọ pé ok gbogbo nǹkan kan ní lílò there is a way téèyàn lè fi bára èèyàn sọ̀rọ̀ there is a room táyé ọ̀rọ̀ yẹn máa ń wà ìgbà mi kò ní sí time ẹ̀ wàá study time as well ni láti bóbìnrin gbé láti bóbìnrin ṣe papọ̀ ọ̀rọ̀ obìnrin ò kì í ṣe nǹkan kékeré o yunifásitì téèyàn lè parí ni o wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù tó bá dẹ̀ ti introduce lílù báyìí wàhálà ni. mi náà ti gbogbo ẹ̀ náà lè mọ̀ tí mo ń sìn mo sọ fún yín pé a ti understand our kò sí yẹn mọ́. please tó bá ti lè mú yẹn lò little message tí mo rọra pass yẹn tó bá mú lò tó bá ríngì bẹ́ẹ̀ létí ẹ̀ 247 ò ní nà kò sí nǹkan tó máa ṣe fún ẹ tó máa gbọ́wọ́ lò tó ti yẹn sìn èmi á support ẹ in terms of money màá support ẹ pẹ̀lú àdúrà torí tó dáa ó ń fàdúrà lè tó kú díẹ̀ káàtó onídàádọ́ màá tún support ẹ pẹ̀lú àdúrà but right now I will do little 5 million kókò máa. ìwà fi yẹn bẹ́ẹ̀ tó lọ ìwà láìtàlà ìṣúná bí láì wo ó máa ń da kéèyàn fi èèyàn kó fi ṣaṣíwájú ẹ̀. Oya Aloma I love you I got you one love. ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù ẹlẹ́yinjú ẹgẹ́ máa ní lèmi lọ jọ̀wọ́ ayọ̀ rẹ happy married life. ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù o ẹlẹ́yinjú ẹgẹ́ máa ní o ẹni lọ́jọ́ ayọ̀ rẹ
ẹ̀kọ́ ni mo rí lọ má ṣe mẹ́wàá lọ mo ní what God has joined together let no man put asunder. Àní ilé ẹ̀kọ́ ni bèbí mo rí lọ má ṣe mẹ́wàá lọ òní nìkan gbénú pálọ̀ bí ẹranko happy married life. Ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù ẹlẹ́yinjú ẹgẹ́ òrékè lẹ́wà lè nílò jọ ayọ̀ rẹ̀ happy married life. Ìyàwó it's a wedding day. Happy married life. It's a wedding day. Ìyàwó happy married life. Ẹni lọ́jọ́ ayọ̀ rẹ̀ o. Ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù. It's a wedding day. Májò. Ìyàwó Ìyàwó happy married life. Happy married life. It's a wedding day. Ìyàwó it's a wedding day. La ṣe ń bá ẹyọ. La ṣe ń bá ẹjọ́. Ìyàwó happy married life. fàájì yẹn rẹpẹtẹ ó ní nǹkan kan tí mo fẹ́ sọ lálẹ́ yìí mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ká listen because it was very important to me. I want to especially appreciate everyone to take time láti wà ní get together lálẹ́ yìí after the busy day of the wedding mo really appreciate because inú mi dùn gan really dùn gan because kọ́ bá gẹ̀ṣin nínú mi kò ní kẹsẹ̀ ní alẹ́ yìí. I am the happiest person today seeing my sister being happy again tí ọmọ wọn ṣe wedding ní ojú ẹ̀mí wọn ní ojú ẹ̀mí wọn ní ojú ẹ̀mí bàbá ẹ̀. Thank you so much. Ó tún wá ní nǹkan kan tí mo pray wípé kó bá ṣẹlẹ̀ in fact màmá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní everyday ni. Seeing my sister here tonight, I'm very happy. You're welcome, sister. And bí mo yẹ sọ síwájú ọmọ àǹtí mi ó ti ṣe wedding àǹtí mi wọ́n wà ń bí báyìí ní alẹ́ yìí as ìyá ìyàwó inú mi máa wá dùn ṣe ẹ̀kejì tí àǹtí mi tó jẹ́ ìyá ìyàwó àti bàbá ìyàwó kó bá lè come together as husband and wife. In fact, I will be the happiest person forever. And mo gbà ní àdúrà wípé ó máa ṣe é ṣe. Àwọn grandma àwọn náà sọ pé àwọn ní nǹkan tó fẹ́ sọ which is very important to her. Mommy, you have the floor, ma. Ẹ rọ̀ mọ́. Ẹ káalẹ́. Àwọn Yorùbá máa ń kọrin kan wá ní oríire kan rẹ́ mi
èmi gangan ló ẹ ṣeun ẹ ṣe ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ò pọ̀ ọ̀rọ̀ lórí àwọn èwe wa àtàwọn àgbààgbà ẹlòmíì wà ó ti fi rẹ̀ sí ipò àbímọ̀máwò kí ni já bímọ̀máwò gbogbo ẹni tó ń bímọ kọ́ ló ń wọmọ o àwọn ìran abímọ̀máwò wọ̀nyí wọ́n á wá wọn ọmọ kéékèèké wọ́n á móyún lé wọn lọ́wọ́ tán bá móyún lé wọn lọ́wọ́ tán wọ́n á garo ẹsẹ̀ wọ́n á parẹ́ bí ọgán àwọn míì dẹ̀ wà wọ́n á bímọ wọ́n á wò ó ẹ̀yin ewé èwò yìí ẹ̀yin ọkùnrin èwò yìí ẹ máa bímọ kẹ́ ẹ máa wò kẹ́ ẹ lè jèrè wọn ṣe rí ní ti ọmọ mi ọ̀pọ̀lọ́ ní tán bá débi ìrù kan fò ṣùgbọ́n mo dúpẹ́ lénìí pé bóun tiẹ̀ bí lẹ̀ tí ò wò tí ìyá náà gbà ló ọba lọ ọlọ́run fún mi lọ́mọ ìwò ẹ pàtẹ́wọ́ fún mi ẹ pàtẹ́wọ́ fún mi èmi gangan ni ìyá ọlọ́mọ torí mo bímọ mo wọ ọmọ tá a bá rẹ́ni tí ó bímọ tí ò wò ọjọ́ alẹ́ ọmọ téèyàn wò gan ọjọ́ alẹ́ ó ń fìyà jẹ̀yàn ká máa ní ìta wò ẹ pàtẹ́wọ́ fún mi lẹ́ẹ̀kan sí olóríire ni mí lágbára ọlọ́run gbogbo ẹ̀yin ọ̀rẹ́ àná mi gbogbo yín ẹ bímọ ẹ wò ó ẹ wá ṣègbéyàwó fọmọ yẹn lójú ẹ̀mí yín kì í ṣe pé wọ́n á ti ṣègbéyàwó tán kẹ́ ẹ tó wọ́dé bí ejò tó sọnù nítọmọ mi ó wù mí pé kí òun pẹ̀lú ìyá ọmọ ẹ̀ ìyàwó ẹ̀ kán bí àná mi ṣe sọ ẹ bá mi bẹ̀ ẹ́ kán fara wọn mọ́ra kán wà papọ̀ ìyàwó mi jọ dìde wá má bínú ọkọ mi ó ṣe ọkọ mi ọlọ́run àpọ̀ ẹlẹ́bà ń pàtẹ́wọ́ fún ìyàwó mi ìyá ìyàwó nìyẹn àná mi ó fẹ́ lọ bá wọn ọ̀rẹ́ kò burú. àlọ́ máa sóòtọ́ mọ́ ń bí ẹ. máa bọ̀ ń bí àná mi wọn náà wà pẹ̀lú ìyàwó ẹ̀ ó yá wọn náà dúró sẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ẹ bá mi bẹ̀ ẹ́ kó forí jọ ọkọ ẹ̀ kó máa ṣe lọ́kọ láyà ọmọ wọn kú ti fẹ́ máa bímọ báyìí ṣé ńgbà tán bá fẹ́ lọ ṣìkẹ́ ọmọ bóyá nílùú òyìnbó ni àbí nílùú tá a wà yìí ṣé ó dáa ẹ bá ń pàtẹ́wọ́ fún ọlọ́run tí wọ́n bẹ̀ ṣé ìyàwó mi ṣe inú mi dùn báyìí pé tọmọ mi bá bímọ òun pè é lọ́mọ mi gbogbogbò ọmọ mi tó bá bímọ nísìn tayọ̀tayọ̀ ní bàbá àtìyẹ́ ẹ̀ náà fi débẹ̀ kì í ṣe pé dádì ẹ̀ wà ń bí mi nílé wa kò sí yẹn mọ́ mo dúpẹ́ fọlọ́hún ẹ̀yin tó kù tẹ́ ẹ̀dẹ̀ ti ṣerú ẹ̀ tẹ́ẹ̀rẹ́ ni bá yín sọ̀rọ̀ ẹ fi tèmi ṣàríkọ́gbọ́n ẹ wo ọmọ mi ọkùnrin báyìí ọmọ ẹ̀ ló ń ṣèyàwó lẹ́yìn ìyẹn ń sìn ṣe rí pé bàbá àtìyẹ́ wọ́n ti padà papọ̀ àárín yín ò ní túká o àná mi alátúnṣe ni ilé ẹ̀ ò ní bàjẹ́ ilé ẹ̀ ò ní bàjẹ́ ó ṣe mo dúpẹ́ ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ yẹn lọ. ṣe ọkọ mi. ẹ ṣí máa ẹ pé fún wọn lágbára ọlọ́run ẹ fún màmá látàwọ́ ẹ ṣe gan ẹ jọ̀ọ́ bá mi fún màmá látàwọ́ lẹ́ǹkan sí thank you àǹtí mi mo fẹ́ béèrè bóyá ẹ ní anything tí ẹ fẹ́ sọ lálẹ́ yìí ẹ wà very sure ń lọ mi ṣe ní ti tẹ́lẹ̀ sọ. olúwa ṣeun ọkọ àti ìyàwó ṣẹlẹ̀ ní ti tẹ́lẹ̀ sọ lálẹ́ kí n tó gbé máìkì lẹ̀. mo lọ́nà tí mo ọ̀nà ní burúkú níbi yìí ṣé ètò tí wọ́n dàjà lóbi ẹ̀ ẹ̀ ń ṣe ayé bá wa yín sùn ó tẹ́lẹ̀ ní ọ̀bẹ ẹ̀fà ó tún wọ́n lórí láyé ọ̀pá bí níbi ló máa burúkú náà ṣé burúkú ní ẹni ọ̀pá ní sí ọ̀pẹ náà mi ò ṣe bá ní mọ̀ ọ́.
ohun tẹ́rí o ṣóhun lẹ́rí ohun tẹ́ mọ̀ yé ṣóhun lẹ́ mọ̀ ohun tẹ́yìn ò mọ̀ ń kọ́ o ó ṣàgbáyé o ẹni bá wò ṣẹ́jú akàn yóò pẹ́ létí omi. Alẹ́ ní wò ṣẹ́jú akànṣẹ́ o yóò pẹ́ létí omi. Ọ̀rọ̀ rẹ̀ ará àdúgbò mo ní